Yeah. Emir Adebare Okanlomo, ọlọ́mọ jẹ dájú kó wálé mi ṣe ń sáàkì òkàkì bàbá. Emir Adebare Okanlomo, ọlọ́mọ jẹ dájú kó wálé mi ṣe ń sáàkì òkàkì bàbá. Emir Adebare Okanlomo, Emir Adebare Okanlomo, ọlọ́mọ jẹ dájú kó wálé mi ṣe ń sáàkì òkàkì bàbá. Emir Adebare Okanlomo, ọlọ́mọ jẹ dájú kó wálé mi ṣe ń sáàkì òkàkì bàbá. Alimu Sofiyu, Abinu Tekiyu, Seinu Dinu, Anu Dinu, Kojanu Dinu, Kamaru Dinu, Komaru Dinu, Adebare Sehu Saki Ugagi Baba Pe, Iku Oni Pa Baba Wa Seiku, Saki Wa Adebare Okanlomo Gagi Baba. Please, you are welcome. Shola Shehu, thank you. Sheikh Abdul Kudus, thank you. Again, what are we like you? Thank you very much. Aromoshe Rahman, thank you very much. Thank you very much. Abdul Mumin, thank you, Yunus. Kodri Tohib, thank you. Wa alaikum salam, Kodri Tohib. Prince Alao Malik, Prince Alao Mufak, you are welcome. Allahumma amin, amin, amin. Olufemi Olawuyi, thank you. Thank you. Gbogbo ẹni tí ẹ ń wọlé, gbogbo iná lè à ń kí Alájà Basiratu Arora, thank you very much. Malu Malik, you are welcome. Olúfúnmi Ọláwùnmí, thank you very much. Gbogbo yín náà bẹ́ ṣe ń wọlé náà ni à ń kí yín. Ẹ jọ̀ọ́ bí ẹ ṣe ń wọlé tẹ̀ ń sálámọ̀. Àwa náà ń dáhùn sálámù yẹn pé wa alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذا تكون له من قد يزون بني سيرا وعلانية بسم الله الرحمن الرحيم أذا تكون له من قد يزون بني ليلا نهارا بسم الله الرحمن الرحيم هذا تكون له من قد يزون بني هذا تكون له من قد يزون بني جمعا فرادا بسم الله الرحمن الرحيم بسم الله الذي لا يضر
ما اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. يحييكم بالتحية والسلام والمباركة قائلا السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. ẹ dákun gbogbo ẹ̀yin tí ẹ bá ti ń wọlé, ẹ dákun ẹ máa bá wa tẹ love, like and share. Torí program mo fẹ́ ṣe lénìí. Today is on the Today is on the 10th of November 2023. Ẹ rí pé mo pe àkọlé ẹ̀ ní pé kí ni ọ̀nà àbáyọ? Kí ni ọ̀nà àbáyọ fún àwa Mùsùlùmí orí social media? So the program of Esheleni, mo máa fa ilẹ̀ púpọ̀ káwọn èèyàn pè wọlé. Mo fẹ́ kí a jọ gbara wa nímọ̀ràn. Torí pé tóòtọ́ ọ̀rọ̀ bá dé ẹjẹ́ abára wa sọ. Ẹ ṣé gan, my dear brother. Today is on the 10th. Mo ṣe program kan ní jẹjọ tí mo pe àkọlé ẹ̀ ní ta ni aláburú ẹ̀dá nílùú Ìlọrin. Lẹ́yìn ìgbà tí mo ti parí program yẹn ni mo ti wá ń gba oríṣiríṣi call yẹn pọ̀. Ara àwọn tó pè mí tó kí mi, àdẹ̀rí àwọn tí wọ́n pè mí tí wọ́n bẹ̀ mí, ṣùgbọ́n mi ò lè sọ lẹ́yìn o, ṣùgbọ́n mi ò rẹ́yìn kan tó pè mí tó wá ní pé ọ̀kan lọ́mọ àwọn tó ṣe yẹn o, ó kù díẹ̀ àbókù pípọ̀ káàtó. Ẹnìkankan ò bá mi sọ, torí pé kíyàn tó wù àánú ayé, ọlọ́gbọ́n máa ń ronú kó tó wù. Òmùgọ̀ èèyàn ló máa ń padà wùwà tó máa ń kábàámọ̀. Yorùbá ní pé, àwọn Yorùbá ló máa ń sọ bẹ́ẹ̀ o, wọ́n ní tí kinní kan bá dá ẹ lójú, wàá wá fi gbárí báyìí. Ọ̀rọ̀ tíyàn bá fẹ́ sọ tó bá dáyàn lójú, èèyàn máa fààyè lẹ̀ fún ọ̀rọ̀ yẹn pé challenge wà o, mo fààyè challenge lẹ̀ fún ọ̀rọ̀ yìí, pé mo fi ààyè challenge sílẹ̀ o lórí nǹkan tí mo fẹ́ sọ yìí o, ààyè wà fún challenge o. Ṣùgbọ́n torí àwọn tí wọ́n padà wá pè wá, tó já sí pé pípè náà pọ̀ lọ́tún lósì, pàápàá jùlọ Sheikh Muritado Adio Babambariga, kọlọmba mi ṣe dáadáa fún aládì. Ẹ bá mi share program yìí dáadáa, ẹ bá share program yìí dáadáa o, ẹ bá share program yìí dáadáa, ẹ dákun torí t'Ọlọ́run. Kọlọmba wa ṣe dáadáa fún Adio Babambariga. Ohun tó bẹ́ẹ̀ kí n sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ni wípé mo mọ̀ gbé tọ́bìkì yẹn wá pé kí lọ́nà àbáyọ. Ibẹ̀ ni máa padà sórí ọ̀rọ̀ mi sí, tí máa padà wá fi gba call. Ó jẹ́ kí n sọ ọ̀rọ̀ yìí kí n pè ní part 2 àbí kí n pè ní àtúnṣe tó wáyé. Ṣùgbọ́n nítorí pé mo ní ìdí solution lórí n tó ń ṣẹlẹ̀ nípa wa Mùsùlùmí
lọ́dọ̀ àwọn tó tún ní làákàyè tí wọ́n ń gbọ́ wa ni mo ṣe lo tọ́pìkì tí mo lò yìí. Ẹ wá jọ̀ọ́ nítorí t'Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá wa tẹ love like and share, ẹ bá wa tẹ love like and share dáadáa, so that mo ní kọ́ lọ́nba ṣe dáadáa fún Àdìó bàbá ń Bàrígà, torí pé gbogbo wa náà la rí ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ èyí tí Àdìó bàbá ń Bàrígà gbé lórí ọ̀rọ̀ yìí. Ẹ rí i pé wọ́n ń ṣe ní kọ̀rọ̀, wọ́n tún padà ṣe ní gbangba. Wọ́n tún padà ṣe ní gbangba lórí péèjì Dr. Alifulani Ọlárẹ̀wájú. Ẹni tó bá dẹ̀ ń ṣe gbogbo adúrú wàhálà báyìí ní kọ̀rọ̀ ní gbangba, tíyàn bá torí eṣu jẹpo ìyàn wá torí epo jẹṣu, Yorùbá ló máa ń pòwe bẹ́ẹ̀ o. Tí a bá ní bí ejò bá ṣe gùn nìyàn ṣe máa dá iná ejò, ìyàn máa súnlé mọ́, ìyàn máa súnlé mọ́. Ló já sí pé gbogbo ẹni tí ẹ jẹ́ olólùfẹ́ wa, tẹ nífẹ̀ẹ́ wa nítorí t'Ọlọ́run, tí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí tí ó dẹ̀ ṣẹ̀yìn yín, tó yá sí gbogbo yín náà lẹ mọ ohun tó ń ṣẹlẹ̀ lórí social media. Títí bá gbọ́ àlọ ó gbọ́dọ̀ gbọ́ àbọ̀. Ẹ̀ẹ̀kan gbọ́dọ̀ rí ọ̀rọ̀ tó lọ àti ibi tí mo fi ọ̀rọ̀ kọ sí níjẹjọ, kí n wá délé ní gẹ́gẹ́ bíi pé ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ náà ni mo fi lẹ̀ láti ṣe program, àyàfi àwọn nǹkan míì tó bá kàn jáwọ́ láàrin ọ̀sẹ̀ kí n pẹ́ mo kàn sáré find time fúnra mi. But tí ò bá ti ní lọ́mọlúàbí tèmi o, lọ́mọlúàbí tèmi o, gẹ́gẹ́ bí ẹni tó níṣẹ́ lọ́wọ́, gẹ́gẹ́ bí ẹni tó níṣẹ́ lọ́wọ́, lọ́mọlúàbí tèmi o, tí ò bá náwó nu program ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀mejì tó lọ́sẹ̀ fọmọlúàbí. Ṣùgbọ́n tó bá ti lọ́mọ ìjẹ ẹ̀mú, tí ìjẹ ẹ̀mú bá ti wà ń bẹ̀, o lè máa ṣe program lójoojúmọ́, torí pé a mọ̀ pé monetization ó bùkátà kó ṣe program ní every day kó lè meet up. Èmi náà monetize page mi, mo dẹ̀ ṣe monetize ẹ̀, bọ́jọ́ tí mo ti monetize ẹ̀ mi ò meet up standard viewers, torí pé ihun tí wọ́n need lórí standard viewers ni pé kó máa ṣe program lójoojúmọ́, èmi ò dẹ̀ ráyè bẹ́ẹ̀. Àyè bẹ́ẹ̀ ò yọ fún mi. Ìwọ̀nba ti star tí ó wà ń bẹ̀ yẹn, ẹni tó lọ́nba kádàrá, mi ti rántí mọ́ pé star wà lórí péjì mi. Ẹni tó lọ́nba kádàrá tó bá rántí, tó bá rí pọ̀rọ̀ wá value pé kóun fún wa ní star, kó fi síbẹ̀. Tọ́ ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ tí mo wá ń ṣe program yìí, tí bá wá délé ní, tí n bá wá mẹ́nu lé gbogbo bọ́rọ̀ ṣe lọ, Imam Abdulhakeem, you are welcome. Tí n bá mẹ́nu lé gbogbo bọ́rọ̀ ṣe lọ, á dàbí pé gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ Ọlọ́run lára wa ìyá àkàyín kún ni. Tó lè já sí pé ọ̀pọ̀lọpọ̀ yín ló já sí pé àwọn tẹ́ ń bínú sí wọn ò ṣẹ̀yìn nítorí wa lẹ ṣe ń bínú sí wọn. Àwọn tẹ́ ń bájà wọn gbàyàwó yín nítorí wa lẹ ṣe ń bá wọn jà. Kẹ́kàn wá rí lórí péèjì mi bí mo ṣe post ẹ̀ wípé no more war between me and Dr. Ọlárẹ̀wájú Alifulani. Kí n má wàá sọ nǹkan kan lé lórí, ajá sí pé gbogbo ẹ̀yin tẹ́ ń nífẹ̀ẹ́ wa yìí akéré yín nìyẹn. Gbogbo yín dẹ̀ tóbi láàyè yín lọ́tọ̀ọ̀tọ̀, gbogbo yín lẹ tóbi nínú ayé. Ẹlẹ́ẹ̀kejì tó bẹ́ẹ̀ kí n sọ díẹ̀ nú ọ̀rọ̀ ni wípé gbogbo wa náà la mọ̀ pé ìwọ̀n tó fẹ́ ṣe bí pé ó fẹ́ dágbọ́n mi sí omi ò tó lẹ̀ láàrin wa,
tó dá ọ̀rẹ́ ní gbogbo wa tẹ́lẹ̀ òun ní pé why tí ihun tí èèyàn mẹ́rin tájọ pawọ́pọ̀ àtàwọn supporter wa all over the world tí a jọ ṣe tí èèyàn kan wá ní òun lọ ṣe nǹkan òun lọ́tọ̀ òun yanjú ara òun tó wá bí gbogbo àwa tó kù nínú àti àwọn supporter wa all over the world so that kó má nítumọ̀ bẹ́ẹ̀ lójú irú yín pé Ọ̀kanlọ́mọ wọn náà ṣe wá ṣe báyìí kó tiẹ̀ wá sí pé ẹ̀ẹ̀kan bùn wá gbọ́ ni mo fẹ́ sọ ilé kémi náà kó má rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ wa nítorí Ọlọ́run tí n bá wá sọ ṣókí nínú ọ̀rọ̀ màá fàyè lẹ̀ pé kí wá ní ọ̀nà àbáyọ àkọ́kọ́ ńbẹ̀ ni wípé Yorùbá ní pé Aliwoye you are welcome Yorùbá ní ọmọ àlè ló máa rínú tí ò ní bí ọmọ àlè èèyàn ló máa ṣe ohun tó máa dùn tó bá ní èmi ò bínú wàá bínú gẹ́gẹ́ bí bashariyan gẹ́gẹ́ bí ìjọmi ènìyàn èèyàn máa bínú bákan náà tó bá wá pè ẹ́ pé lágbájá jẹ́ ó tán o kéléyìí pè ẹ́ kó tó ń pè ẹ́ tẹ́lẹ̀yìí pè ẹ́ ọmọ àlè náà tó wá ń bẹ̀ tí ò ní gbà ló já sí pé gbogbo àwọn tó pè wá tí wọ́n bẹ̀ wá pé ká ṣe sùúrù ẹ bá mi tẹ love like and share kẹrẹ bá fi star tó bá yọ love like and share dákun torí tọlọ́run programu yẹn ń ṣe lẹ̀ wò Aliwoye bá tẹ love like and share mi ò tí di kàkàkí ń bẹ̀ o kàkàkí mi ò tí di kàkàkí o gbogbo ẹ̀yin admin yẹn dákun bá tẹ love like and share bá tẹ love like ẹ kíkí ni máa flow dáadáa kò flow dáadáa o so that gbogbo àwọn tó pè wá gbogbo ẹ̀ náà díẹ̀ náà lẹ́yìn náà rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ mo ṣe sọ látọ̀dọ̀ bàbá ń Bàrígà Àdìyó onílé ńlá àwọn kan pọ̀ tó pè wá tẹ́ pé èmi gan tí ẹ máa fà mí wàhálà mi máa fà mí mi mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfà mi ẹlòmíà kan pè mí Ọ̀kanlọ́mọ ẹjọ́ ṣùgbọ́n àwọn tó ń pè mí tó pọ̀ jù làwọn àfáà Ìlọrin ló pọ̀ jù gbogbo àwọn tó wá ń pè mí tó jẹ́ àfáà Ìlọrin yìí wàláhì tàláhì àdúrà gbogbo wọn ń ṣe fún mi àdúrà ni gbogbo wọn ń ṣe fún mi wàláhì àdúrà gbogbo wọn ń ṣe fún mi pé Ọ̀kanlọ́mọ ẹni bá máa jẹ̀bi láyé tó máa rí ìbínú Ọlọ́run ló máa sọ wípé ihun tó ṣe fún gbogbo ìsìláàmù lórí àwọn àfáà wa yìí ò ṣe dá wàláhì tàláhì kódà àfáà wa Sheikh Labibul Lágbàjì ọjọ́ tí àfáà pè mí àfáà náà ṣe nǹkan kan tó yà mí lẹ́nu kọ́lọ́n bá mi ṣe dáadáa fún àfáà wa Labibul Lágbàjì ọlọ́mọ ẹ̀kọ́ rà àfáà náà dàrú àfáà yẹn ṣe nǹkan tó kún mi lójú púpọ̀ torí tí a bá ní ká wò wàláì inú ètò àfáà wa làfáà Labibul Lágbàjì jẹ́ o àfáà wa ni wọ́n jẹ́ o pàápàá jùlọ èmi ò kàn sọ̀rẹ́ńdà ara mi fún àwọn sùmọ̀rá rẹpẹtẹ ni zùmọ̀rátò lùmọ̀rìkàsí yóò ní mí o torí pé ilé kéwù zùmọ̀rá ni mo kọ́kọ́ kéwù àfáà Labibul wọ́n wá pè mí náà kọ́ tó pè mí ní tó ṣe tó jọ mí lójú ni pé wọ́n ń ṣe prógámù kan lọ́wọ́ nípa àfáwà Jackmon bí a Tuesday or Wednesday kọ́ ni mi rántí yọjọ́ yẹn gangan tó ń sọ̀rọ̀ àfáà Jackmon wọ́n ti fẹ́ parí prógámù yẹn kí n tó wọ́ di prógámù yẹn wà live ṣùgbọ́n wọ́n kan tí mo wọ́ di prógámù yẹn tí mo di bí àfáà ṣe ń para fún ọmọ ajánásí àfáà Jackmon àfáà kí ló ń pa àfáà yẹn náà àfáà cousin kọ́lọ́ bá mi ṣe dáadáa fún ọmọ náà kọ́lọ́ jẹ́ kó ní àlùbáríkà tí wọ́n ń fi ẹ̀rónú wọn ràn lórí tí ọmọ yẹn sọ bí mo ṣe wo orí prógámù yẹn báyìí
kọ́mẹ̀ntì kan tí mo kọ́ kọ́mẹ̀ntì pé salamu alaikum mo dẹ̀ kọ́mẹ̀ntì ẹlẹ́ẹ̀kejì ìjọba please forgive àbí forget dẹ̀ mo kọ́ ni mo jẹ́ kí bóyá sọ̀rọ̀ yẹn tán báyìí àáfàá kan kó lórí program straight kódà wọ́n parí program yẹn síbi tó máa ń parí program sọ fi kó lórí program àáfàá wa padà send message pé Ọ̀kanlọ́mọ àwọn tijú mi púpọ̀ pé bí àwọn ṣe rí mi tí mo wọrí program ẹ̀ pẹ̀lú nǹkan tí mo sọ yẹn ọ̀rọ̀ yẹn dẹ̀ wálẹ̀ nínú àwọn pé pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí àwọn fẹ́ yẹ kí n jọ nítorí tọ́ lọ́hùn gbogbo ohun tó ń ṣẹlẹ̀ náà lórí mídíà ń pa àwa mùsùlùmí ká jà ká sọ̀rọ̀ ká bínú ká faraya ká wọnú ọ̀rọ̀ ká tẹ̀ síra wa lójú àfáà náà fẹ́ kó tán mo wá ṣàdéhùn fáfáà àti bàbá wa kan tó wà lọ́dọ̀ wọn jọ yẹn tí wọ́n ṣàdúrà fún mi bàbá yẹn wòlíì Ọlọ́run kan ni wọ́n pè wọ́n àfáà gidi wọn Allah wa alaikum salam you are welcome wọ́n wá ṣàdúrà fún mi gan wọ́n ṣàdúrà fún mi bàbá yẹn náà èmi ìtẹ̀wọ́n bá àwọn àfáà ńláńlá tó yẹn wọ́n mọ ohun tá à ń ṣe lórí social media tó ti bá tí àbá orú bàbá yẹn wò pé irú àwọn àfáà ìbí àwọn lè mọ ohun tó ń ṣẹlẹ̀ lórí media but bàbá yẹn tó padà sọ̀rọ̀ débi wípé àwọn ọmọ ohun tó ṣẹlẹ̀ níjọ́ tó wá àtáàkì mi wọ́n wá ṣàdúrà fún mi mo wá ní pẹ̀lú gbogbo tí ó ń ṣẹlẹ̀ yìí màá fi ọ̀rọ̀ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ màá fi pọ́n wọn lé so that mo lọ lórí pé ọmọ àlè ló máa rínú tí ò ní bí ọmọ àlè náà tí mo wá bẹ̀ tí ò ní gbà àmọ́ kí ni condition bíbẹ̀ kí ni condition gbígbà torí pé à ń láti jẹ́ kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa mọ ohun tó ń ṣẹlẹ̀ torí wípé mi ò bẹ̀ lọ́hùn kí wàhálà máa lọ títí mi ò bẹ̀ lọ́hùn kí wàhálà máa lọ títí láwùjọ àwa mùsùlùmí ṣùgbọ́n nínú ẹni tí wàhálà ò kì í sú ẹ má ṣe mi gbọ́ o Feti Miami you are welcome nínú ẹni tí wàhálà ò kì í sú tí ò kì í sú tẹ́ pé kò lè sú mi wàhálà ò kì í sú mi ṣùgbọ́n gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn à ń láti máa pardon ẹ̀sìn àmọ́ pé ká wà lórí street àwọn ká máa fa nǹkan kan pẹ̀lú èèyàn kan ọmọ gbàgbé o pé màá surrender fún ẹ àfi tí wọ́n rí pé mo wà lórí ẹ̀bí màá surrender kí mo wà lórí ààrẹ ọmọ kò sí onítàn bó tilẹ̀ kó pọ̀ tó last man standing yẹn máa dúró tán Adétòrò Isiaq wa alaikum salam so that kí wá ló ṣẹlẹ̀ afáwa Labib gẹ́gẹ́ mo yẹ sọ́kọ́ ló máa fi ṣe dáadáa fún wọn afáwa kí ó gbè mí àwọn tó ti pè mí pọ̀ láàfáà lọ́rin gbogbo náà la rí fídíò tí wọ́n bá rí gà ṣe pé lórí pé kọ́rọ̀ lè yanjú alhamdulillahi rabbil alamin pé Ọlọ́run padà ní kí wọ́n pe àwa méjèèjì papọ̀ tí bá ní wọ́n pe àwa méjèèjì papọ̀ èmi àti Dr. Alifulani Ọlárẹ̀wájú lórí wípé Ọ̀kanlọ́mọ kí ló ń dùn ẹ́ gangan doctor kí lẹ́yìn náà rí gẹ́gẹ́ bí ẹ̀dùn ọkàn alhamdulillah pé gbogbo ayé mọ ohun tí mo gbé dání àti orí mokif tí mo wà òun náà ni pé àwọn kan bú àwọn àfáà àwọn kan ó ń blọ́ọ̀gì àwọn àfáà lẹ́yìn tí gbogbo wa mọ̀ pé tó dá gbogbo wàhálà yìí lẹ̀ ìyẹn Saidi Shittu kọ́ńdà kí bóyá àbí orúkọ ẹ̀ wúwo gbogbo àmì tó dálẹ̀ alhamdulillah pé ó dẹ̀ padà yá lẹ́yìn ìgbà tọ́lọ́run kádàrà pé ibẹ̀ lọ́lọ́run máa ṣe ní sábàbí àti di márífà gẹ́gẹ́ bàbá wa lágbára omi ṣe sọ ọlọ́run máa ṣe dáadáa fún bàbá náà tọ́lọ́run dẹ̀ bá ṣe alhamdulillah pé ọlọ́run ló bẹ̀ náà ní sábàbí
àti kó nǹkan jọ nínú ayé tó dẹ̀ ni pé ó sú òun ò ṣe mọ́ alhamdulillahi rabbil alamin àbẹ̀ lọ́n kó máa ṣe bẹ́ẹ̀ lọ títí láéláé. èmi náà tí mo dẹ̀ wò pé tó wá pé torí nǹkan tí mo ń torí ẹ̀ bá jà lélẹ̀ lóòótọ́ lópin ìgbà tó bá ti nóhun ò ṣe mọ́ ẹ rí i pé mo dẹ̀ á mú búùtù mi mo dẹ̀ á fi kọ́ mo dẹ̀ á hàǹgì búùtù mi tẹ́ bá lọ wò mí ẹ rí i pé láti bí oṣù kan sẹ́yìn kó tó rí pé tí ìjẹ́jọ́ yẹn ṣẹlẹ̀ sóṣù kan àbọ̀ ẹ rí wípé mo fi búùtù mi kọ́ mo dẹ̀ bọ́ sórí àwọn prógráàmù míì àjò dàbí ilé because ẹni tọ́lọ́run bá bùn ní làákàyè tó bá ní làákàyè dandan kọ́ ni kò dúró sójú kan ó lè ṣe nǹkan míì táyé máa ṣàǹfààní ìwọ̀nba program tí mo bẹ̀rẹ̀ pé àjò dàbí ilé yẹn mo náà tó ti ń ṣàǹfààní lórí ọ̀rọ̀ yẹn wa alaikum salam ọmọ mi dáadáa lè mọ́tò yìí àwọn tí ń ṣàǹfààní lórí ẹ̀ ṣùgbọ́n mo notice wípé àwọn péèjì kan wà tí wọn ò fẹ́ jẹ́ kí ogun mí tó já sí wípé wọn ò rí dáadáa kankan nípa mi rí àfi ibi tí wọ́n ti fẹ́ fira wọn ṣe yẹ̀yẹ́ ibi tí wọ́n ti fẹ́ blog ara wọn àwọn péèjì yìí tó bá ti wá ṣe yẹ̀yẹ́ wọn tí wọ́n bá ti ṣe aburú wọn ní abẹ́ wípé àwọn ń defend ẹ̀sìn tí àwọn péjì dẹ̀ jẹ́ péjì tí wọ́n ń ba ìsìláàmù jẹ́ ok àwọn péjì tún máa wá sọ́dọ̀ Dr. Alifulani wọ́n tún máa wá comment máa wá rí Dr. Alifulani wọ́n máa wá praise àwọn péjì yẹn wọ́n máa wá yìn àwọn péjì yẹn torí kí ó yé ẹ̀yin èèyàn torí ohun tó bí wàhálà àti ohun tó padà wá parí wàhálà yìí àti pé kí wá lọ́nà àbáyọ ibẹ̀ ni mo ń lọ o àwọn péjì máa wá kọ́mẹ̀ntì Dr. Alifulani máa wá recognize wọn mo dẹ̀ máa wá screenshot àwọn aburú yẹn torí pé gbogbo ohun tó ṣe láàrin mi àti dókítà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni Ọlọ́run ti bá wa yanjú ẹ̀ tí bàbá ń Bariga àti gbogbo àwọn jankan nílọrin ti bá wa yanjú ẹ̀ kódà lẹ́yìn ìgbà yẹn mo ti lọ sórí péjì Dr. Alifulani tèmi náà ti lọ bá wọn dá sí ọ̀rọ̀ fisabilillah tí Dr. Alifulani tó bá ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ pé àwọn kan ń gba bára àwọn kan ò gba bára iná dáyà kò mú láṣàtà abẹ́gbọ̀ èmi ò never jáde lórí pé èèyàn kan ń gba bára kan ò gba bára but èmi wà nínú ẹni tó ń support ti àbí bí abára tí dókítà ń gbà yẹn àbójẹ́ ìbànújẹ́ fún àwọn kan ẹ má ronú bẹ́ẹ̀ sorry àbí mi ní bára sorry ọlọ́dáríjì mi bóyá àbí program tí Dr. Alifulani ń ṣe yẹn bóyá program yẹn àbójẹ́ ìbànújẹ́ fún àwọn kan no bíntu rọ́jí kò ní bàjẹ́ fún ẹ wa alaikum salam èmi wà nínú ẹni tó ń support ti program at Dr. Alifulani súnmọ́ billahi láìláì tí ò ń ṣe léènì tí ò ń ṣe lánàá láti ìjẹta ni láti ìjẹta kí mídíà tó di ìrúwá ògiri wá kó tó di gbogbo orú yín yẹn ni dókítà mọ̀ pé a wà nínú ẹni tó ń support ti program because I need something like that nínú Islam I need something like that nínú Islam bí n tún kò ní bàjẹ́ fún yẹn gbogbo ọ̀dẹ̀ lè jọ máa ṣiṣẹ́ kan náà láti ilẹ̀ tèmi lèmi ti bẹ́ lọ́n pé ìjà àfáà tèmi o èmi fẹ́ máa fúnyàn ni èmi náà kò pé mo ní lọ́wọ́ o mi ò náwó o ṣùgbọ́n láti ilẹ̀ ni mo ti máa ń gbìyànjú pé kémi náà máa ṣètọrẹ àánú láyé ṣe máa ń fojú gbé àbọ̀kànlọ́mọ́ wà òkè wò mí torí pé mo máa ń ṣàánú ni àìmọye àfáà tọ́lọ́hún kẹ́ tó náwó lọ́wọ́ tí wọn ò fojú sí lára torí pé ó ti ń tọrọ owó àfáà pọ̀ tọ́lọ́hún kẹ́ gan o àfáà pọ̀ tọ́lọ́hún kẹ́ gan tẹ́ pé gbogbo pé àwọn à ń káàkiri yìí Ọlọ́hun kẹ́ àfáà mi tó máa ṣe ogbon táwa ní ṣùgbọ́n láà wípé kò sínú àfáà tó ń tọrọ kò sínú àfáà tó ń fúnyàn inú àfáà tó ti ń tọrọ ló wà
náà ṣe ń wò pé àbí kò nówó lọ́wọ́ ọlọ́run kí àwọn àfáà gan-an so that Isimade you are welcome alhamdulillah pé lẹ́yìn ìgbà tán parí ìjà yẹn mo ti lọ ṣètọrẹ àánú ń bẹ̀ ọmọ kan náà fẹ́ travel mo dẹ̀ rọ́mọ yẹn mo dẹ̀ pé doctor pé mo fẹ́ ran ọmọ yẹn lọ́wọ́ láàrin mi àti doctor Alifulani tí mi ní wọnú ẹ̀mọ́ rẹpẹtẹ wọ́n mọ̀ wípé dídé Canada tọmọ yẹn dé Canada kò ṣẹ̀yìn Ọlọ́run kò ṣẹ̀yìn sábàbí mi àwọn tó dá sí náà lè wà lórí social media o ṣùgbọ́n kí yòókù máa gbóhùn gbogbo ẹ̀yin tẹ́ dá sí ọ̀rọ̀ Canada náà kọ́ ló bá san gbóyin lẹ́san dáadáa àmọ́ dókítà mọ ipa akitiyan tí mo kó lórí Canada tọmọ yẹn wà kọ́ ló ń bá wa san lẹ́san dọ́nà kọ́ ni pé kí n máa wá sórí mídíà kó máa wá sọ gbogbo ohun tó ń ṣe lóore fáwọn èèyàn àyèmọye èèyàn ni mo ti gbé kò Nàìjíríà yẹn tí mi ò dẹ̀ wá sọ lórí social media tí ẹ pé àwọn kọ̀ọ̀kan tí gbogbo wa fojú sí láàánú yìí náà la máa pè ọmọ kan wà tí mo gbé fídíò ẹ̀wà àjọ kan rí tó fẹ́ ṣe kidney problem tó ní kidney problem tí mo sọ̀rọ̀ ọmọ yẹn lórí social media ẹ̀ẹ̀kan ni mo ṣe fídíò ọmọ yẹn mo gbé fídíò ọmọ yẹn wá bí mo ṣe ń bá yẹn sọ̀rọ̀ láti bí oṣù 6 lọ́mọ yẹn ti wà ní UK láti bí oṣù 6 ló ti wà ní UK mi ò dẹ̀ wá sórí social media máa wá sọ pé torí pé mo ṣe nítorí Ọlọ́run ni mi dẹ̀ máa ń sá fún pé kí àwọn èèyàn máa gbé bùkátà wá bá mi torí pé mi ò nágbára bùkátà àwọn èèyàn so that gbogbo tó bá ti gbé wuṣẹ́ Dr. Alifulani dání yẹn àwọn náà mọ ohun tójú wọn máa rí lórí pé mo need help àwa tá a ṣerú ẹ̀ gan kọ́lọ́hún ṣàánú ni so táwọn bá wá ń ṣe àwa kan náà la máa ran program yẹn lọ́wọ́ mo ti lọ ṣe síbẹ̀ kò sí jàmọ́ láàrin wa ṣùgbọ́n àwọn péèjì yóò sinmi ogun àwọn péèjì yóò sinmi ọ̀tẹ̀ àwọn péèjì yóò sinmi ìbàlórúkọ jẹ́ táwọn péèjì yẹn bá ti wá ṣe aburú yẹn máa wá screenshot yẹ máa wá send yẹ sí doctor pé doctor ẹ tún wo eléyìí wàláhì tàlábẹ́rẹ́ jẹ́ nìyẹn o doctor ẹ tún wo eléyìí doctor ẹ tún wo eléyìí àwọn kódà ẹ tún wo wọ́n tún gbéyàwó mi doctor ẹ tún wo ṣé dàmọ́ pé àwọn péèjì kan wà tẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ àwa náà tọkàntọkàn ẹni tó kọ doctor wèrè yẹn ẹjọ bá wa delete ẹ lẹ́nìí Bukola sán ní mo bẹ̀yìn torí tọlọ́hun ẹ jẹ́ kí n anchor program ní ibi mo ṣe fẹ́ ẹ má block Bukola sán nìyẹn o ẹjọ kọ́ bá mi delete doctor wèrè yẹn ẹjọ torí tọlọ́hun mo bẹ̀yìn torí tọlọ́hun ẹ jẹ́ ká tijú àwọn èèyàn tí wọ́n pè wá tán bá wa sọ̀rọ̀ èyí tí mò ń ṣe yìí kò yẹ kí n ṣe bọ̀ tí n bá ṣe mo kéré gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ wa yìí ni tó dà mí wà ní fàyè lẹ̀ pé kí a tún máa wá fàyè lẹ̀ ká máa wá rí nǹkan tí ó kù díẹ̀ káàtó kódà lẹ́yìn ìgbà tó parí ìjà fún wa ń jọ yẹn kò ní tẹ́lẹ̀ yìí o a ti rí èèyàn kan tó kọ́mẹ̀ntì pé 419 ni dókítà lórí péjì mi Imam Abdulfatai Zaka you are welcome sir èèyàn kan kọ́mẹ̀ntì pé 419 ni dókítà lórí péjì mi dókítà dẹ̀ pè mí Ọ̀kanlọ́mọ ẹ lọ wo orí péjì èèyàn kan pè mí 419 mo ní mi ò rí o mo dẹ̀ lọ delete ẹ̀ kẹ́lẹ̀ mọ̀ pé tẹ́lẹ̀ Ọlọ́run ti yanjú ọ̀rọ̀ yẹn ihun tó wá bí ohun tó ṣẹlẹ̀ níjẹ̀ẹ́jọ́ yẹn nítorí láti bá mo di post wípé no more war láàrin èmi àti doctor wà láì kọ́mẹ̀ntì tí tẹ́wá bẹ́sẹ̀ ìròyìn fóònù mi Ọ̀kanlọ́mọ ẹ fura Ọ̀kanlọ́mọ ẹ ṣọ́ra Ọ̀kanlọ́mọ kíní kan betrayal kíní mo ní no ṣe ti rí èmi àti doctor lóòótọ́ lódodo ọ̀rẹ́ ni wá tí bá náà ọ̀rẹ́ ni wá mi ò ṣe láwàdà o ọjọ́ orí kọ́ o ọ̀rẹ́ lọ́lọ́run bá náà bí ṣe lóòótọ́ o ṣùgbọ́n ọ̀rẹ́ ni wá ọ̀rẹ́ tí ó ń ṣe ọ̀rọ̀ rí mídíà gbogbo èmi àwọn Ajijami Olóyèdé Aji Sidiki gbogbo wa yẹn ọ̀rẹ́ ni wá gbogbo ọ̀rẹ́ ni wá so that mídíà kọ́ láti pàdé so that bàdà ìjọ ọjọ́ ọ̀rẹ́ yẹn kò ń ṣe pé bóyá ọ̀rẹ́ wa jẹ́ pé kò rí kò sùn
ọ̀rẹ́ zamani tí ìgbà ló sọ wá dọ̀rẹ́. Ẹ gbọ́ mi yé, ìgbà zamani pé èèyàn ní lágbájá lẹ́kọ̀ọ́, èèyàn ní tàmẹ̀dù lábẹ́kúta, èèyàn ní lágbájá náà ní Ìbàdàn, so that gbogbo ẹni tó bá ti jẹ́ èèyàn nú ayé tí zamani bá jọ polówó yín tẹ́ bá ríra yín àfi kẹjọ ṣe ra yín lọ́kàn. Zamani jọ polówó wa ńjọ́ kí oníkálùkù wa tó mọ̀ pé ó máa kó Nàìjíríà. Ìgbàjọ polówó wa papọ̀ ni, so that báwọn ṣe wà lẹ́kọ̀ọ́ nígbà náà lọ́hùn bẹ́ẹ̀ náà ń gbúrò èmi lábẹ́kúta, náà ń gbúrò mi lábẹ́kúta. Àáfàá kan wà lábẹ́kúta sẹ́ ọ̀dọ́ ni inú ẹni tọ́lọ́hún ṣàánú ni, wọ́n fi di pé wọ́n dìídì wọ́n tàn mọ́ àwa wọn bí pé kí àáfàá kí wòlíì wá wòlíì lọ pé jẹ́ ń lọ wá wòlíì kan lọ ló bí wíwá tá a fi pàdé inú ayé ńgbà náà, so that tábà tẹ́ pé nǹkan wá ṣẹlẹ̀ lórí mídíà, nínú tó ṣẹlẹ̀ lórí mídíà yẹn ẹ jẹ́ ká gbà wípé Ọlọ́run ò ní kó nípa abúnú ayé ẹnìkankan wa, torí pé ní nǹkan kan débi pé bí mi ṣe wà yín sẹ tí bá báyàn ṣe gbogbo ẹni tí mò ń bá ṣe láyé wọ́n mọ̀. Èmi ò ń báyàn ṣe débi wípé ọjọ́ tí àjọṣe ò bá sí mọ́ kí n máa wá ronú pé mo dẹ̀ tọ́jú ọ̀rọ̀ kan sí lọ́wọ́, torí èmi ń tọ́jú ọ̀rọ̀ síyàn lọ́wọ́. Gbogbo ọ̀rọ̀ mi gbangba làṣà ń tan. Haji Kozim ó máa tójọ́ mẹ́ta. Haji Kozim Abdulsabur ó tójọ́ mẹ́ta. Haji Kozim ọlọ́njà rí yín pẹ́ ọlọ́mbà wà pẹ̀lú yín. Mi ń tọ́jú ọ̀rọ̀ síyàn lọ́wọ́, so that tọ́rọ̀ bá ti wá rí bó ṣe rí yẹn tọ́lọ́wọ̀n ò ti ní kó nípa lápá bí lára mi, ẹ jẹ́ ká gbà wípé ẹjọ́ tabájọ rò fún yín náà ká dúró lórí ẹ̀. Tó bá tún wá yé padà, tó bá tún ti yẹ àtún máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ tún ti yí padà. Tó dà àwọn péèjì tó ń ṣaburú yìí mo wá ń sọ fún dókítà títí wọn ò gbọ́, wọn ò dẹ̀ stop aburú wọn. Wa alaikum salam Haji Kozim. Ìyẹn ló fà táwọn péèjì tó jẹ́ olólùfẹ́ tèmi náà, torí pé kò sẹ́ni tí ó mọ̀ pé True TV tó gbé òdodo dání níjọ́ tó ti pẹ́ ní True TV ti wà. Gbogbo ayé mọ̀ pé àwọn olólùfẹ́ mi ló ní. Mo dẹ̀ búra pẹ̀lú ọba tó ní ẹ̀mí mi, èmi kọ́ ni mo dá True TV sílẹ̀. Wàláì tàláì súnmọ́bìláì lẹ́dílá ìlà wà èmi kọ́ mo dá True TV sílẹ̀, ṣùgbọ́n àwọn olólùfẹ́ mi ni wọ́n ní. Níjọ́ tó ti pẹ́ kódà mi ò tí ì mọ àwọn èèyàn nínú ayé tó tí True TV ti máa ń gbé tó máa ń kọ́ tì mí. Ṣé pé orí True TV gan lèmi ti máa lọ ń wo àwọn ọ̀rọ̀ mi tèmi náà bá sọ. Kọ́lọ́ máa mi ṣe dáadáa fún gbogbo àwọn tó wà lábẹ́ True TV. Gbà tí wọ́n ní pé àwọn péèjì yóò dákẹ́ làwọn náà wá ní pé Ọ̀kanlọ́mọ a lè máa wò yín níran o, kán máa wá fi yín pa o, ẹ̀ka náà máa yíwọ́ lù wọ́n ló fi di pé òkú ọ̀rọ̀ ń lọ láàrin péèjì méjèèjì. Tábádẹ̀ wo péèjì méjèèjì ohun tó ń jáde nínú péèjì méjèèjì ẹ rí wípé ó kì jura wọn lọ. Ẹ rí pé ó kì gan torí pé ọlọ́mọjà ṣàgbákò ayé. Gbogbo ẹni tó bá ṣàgbákò kàkàkí inú ayé, kàkàkí o ọkùnrin mẹ́ta ogun, kàkàkí o ẹni bá ṣàgbákò kàkàkí inú ayé. Mo rántí jọ́ tí kàkàkí àti àfáà wa dáadáa ọmọlúwàbí àfáà Abdulhakeem oníyàwó mẹ́ta níjọ́ tó ti jọ wà nínú ayé. Èmi wàá mọ bí kàkàkí ṣe wá mọ ohun Hakeem tó yẹn nígbà náà lọ́hùn. Kàkàkí á ní mi ìdá wa mọ ohun kàkàkí lò. Mi ìtẹ̀ Hakeem náà lẹ́njọ́ mẹ́ta lọ́ba mi ṣàánú Hakeem. Tọ́ kó dé pé kàkàkí náà bẹ̀rẹ̀ sí ní ihun tí kàkàkí wá ń jù lẹ́yìn. Ihun tí kàkàkí ń jù lẹ́yìn kíní yẹn ní agbára jù. Tó fi lè mú bàbá ń Bàrígà Àdìó onílé ńlá ní kàkàkí jọ nítorí tọ́ lọ́hùn sinmi. Tó fi lè bàbá ń Bàrígà ní pé kàkàkí jọ nítorí tọ́ lọ́hùn sinmi. Ẹ bá wọ kàkàkí yìí o, ọba àrà lọ́lọ́hùn. Ẹ rí pé njọ́ tí àwa ń dìfẹ́ǹdì àwọn àfà
táwa ń defend gbogbo àwọn àfáà tí a mọ̀ rí àwọn àfáà yẹn ò mọ̀ mí rí o kí tó máa defend wọn o àwọn àfáà yẹn gbogbo nǹkan ló kọ́ mi ń kéwú o kí tó máa defend wọn o ẹ wá wòjọ́ tí Ọlọ́run wá ní tí àwa ṣàṣeyọrí lára gbogbo àwọn àfáà yẹn tí Ọlọ́run wá gba gbogbo àwọn àfáà yẹn lẹ́nu ara bíbá yìí tó wá di wípé ó wá wò pé ìwọ tó gbà wọ́n yẹn ìwọ ni máa wá fàbọ̀ wá bá ìwọ ni máa wá fi àbọ̀ wá bá Bíntù Rọ́jí kò ní bàjẹ́ fún ẹ o ó wà gba ìwọ tó gbà wọ́n àfáà yẹn ìwọ ni máa wá fi àbọ̀ wá gbá gbogbo àwọn tí àjọ wà lójú ogun yẹn oníkálùkù wọn wá di wípé wọ́n wá ta kété wọ́n wá dákẹ́ wọ́n wá ń wò mí níran pẹ̀lú gbogbo àwọn tí wọ́n padà wípé Ọ̀kanlọ́mọ ló kù wọ́n á padà wá rántí kọ̀sídà kan mo wá rántí kọ̀sídà kan pé kọ̀sídà yẹn ni pé wàká ìvàrọ̀ ìtà tàti rúkù ní gbogbo ẹ̀yin tájọ wà lójú ogun jọ́ náà lọ́hùn jọ́ tó di pé Ọlọ́run wá lò mí láti gbà yín lọ́wọ́ wọn tán wá padà wá dájú sọ mí pé Ọ̀kanlọ́mọ yẹn nìkan ni gbogbo yín wá dákẹ́ ẹ wá ń wò mí níran pé wàká ìvàrọ̀ ìtà tàtìrúkù ní kí ló wá dé tí gbogbo yín wá dákẹ́ tó dàgbọ́jọ́ tí wọ́n ń lépa ẹ̀yin tí wọ́n ń ṣàbúrú fún yín èmi yìí náà ni gbogbo yín wò pé àǹtàlìzánù lè hùlàmọ́ ìwọ ni kó máa gbẹnu wá sọ̀rọ̀ ẹni tó wá ń gbẹnu yín sọ̀rọ̀ ọjọ́ tó wá gbé yín jù lẹ̀ tó wá rí pé òun náà fẹ́ bẹ̀rẹ̀ sí ní blọ́ọ̀gì wàká ìvàrọ̀ ìtà tàtìrúkù ní wànáàrin ṣàókín fìlìkábàdìn tó dé yàtí pé wànáàrin ṣàókín fìlìkábàdìn ọjọ́ táwa ń pariwo yẹn táwa ń dèfẹ́ǹdì yẹn iná wa tó ń jò wànáàrin ṣàókín fìlìkábàdìn atẹ́gùn yín náà ló ń fẹ́ iná tiwa ló fi ń jò ńgbà náà yẹ̀zúùnù bíní àwọn aláburú ìwà ń ro aburú sí mi wọ́n ń gbèrò aburú sí mi àsúndù lánàá èmi dẹ̀ ń ro dáadáa sẹ́yìn lánàá zùnúùnà tó bákọ́tì lìbálàdì zùnúùnà bẹ́mi ṣe ń ronú dáadáa sí yín bẹ́ẹ̀ lèmi tún protect ìlú yín ẹ wá wò lú tí mo wá wò pé ìlú yìí ni wọ́n dájú kọ o ìlú yìí ni mo fẹ́ protect o nígbà tó Ọlọ́run wá mú nà tí ìjà wá Ọlọ́run wá mú kàkàkí wá láti ìlú Ìlọrin ibi tí mo lọ nìyẹn o Ọlọ́run wá mú kàkàkí wá láti ìlú Ìlọrin ọmọ Ìlọrin confam ní kàkàkí kò gbé Nàìjíríà mi wá fojú mi kan kàkàkí rí láyé mi pé ká ríra wọn náà wọn ni mo ń sọ o àríra rí Ọlọ́run wá gbé kàkàkí dìde pé ìwọ ni kó máa lọ kí kàkàkàkàkà fún Ọ̀kanlọ́mọ kàkàkí wá pọ̀ débi wípé gbogbo ẹnu mo fi sọ ẹni máa bá kàkàkí ṣe ìdíje àwọn lórí social media ẹni máa bá kàkàkí ṣe ìdíje àwọn lórí social media kàkàkí á sọ ọ̀rọ̀ mi èmi fún ara mi máa sì rẹ́yìn débi wípé ẹ dákun ibo ni ọ̀rọ̀ yìí ti ń wá kàkàkí tí wọ́n wá títí ó ní ẹ má ṣòpò wá mi ẹ má wá mi kiri tẹ́ bá ti dé ààfin ọba ńlẹ̀ Álímì ẹ rí mi ń ta èmi náà máa ń lùgbọ́n gan kàkàkí ní ẹ má wá mi kiri tẹ́ bá délé Álímì nílọrin ẹ rí mi ń bẹ èmi náà máa ń lùgbọ́n gan kọ́lọ́ má ṣe dábàá mi ṣe dáadáa fún kàkàkí so that ìfẹ́ àtọlọ́hun ló ní kí gbogbo wọn yìí dúró àtàwọn péjì yẹn ṣùgbọ́n wọ́n láyé àwọn àgbákò ọ̀rọ̀ wà lẹ́nu kàkàkí o àwọn àgbákò ọ̀rọ̀ ṣùgbọ́n gbà tó wá di wípé àwọn àfáà wa yìí mi fẹ́ wọnú ẹ̀jù kó má jọ di yẹ̀yẹ́ tó wá pé èmi àti dókítọ̀ ìyẹn ní bí ìjẹta kọ́ ní àbí ìjẹta lórí ìjẹta lénìí tó wá fi wá sórí conference call mo dẹ̀ sọ fún wọn pé ìmọ̀ràn tí mo gba dókítọ̀ ní kọ́ ọ̀rọ̀ màá tún sọ gbangba mo ní gbogbo bí àwọn àfáà ṣe bẹ̀ mí wàláì tàláì gbogbo bá ṣe bẹ̀ mí
mo ní mo yọ̀ǹda gbogbo ọ̀rọ̀ náà fún Ọlọ́run ṣùgbọ́n mo wá fẹ́ bẹ dókítọ̀ lójú wọn gbà yẹn mo tó wá fẹ́ bẹ̀ wọn gbangba ẹ̀bẹ̀ tí wọ́n yẹ pé ẹ̀bẹ̀ pé mo ṣàṣìṣe o ẹ̀bẹ̀ àṣìṣe kọ́ o kó má lọ gé pé ó ń bẹ dókítọ̀ o torí wèrè tó ní jẹ́ kọ́rọ̀ tán ìwọ̀nba yẹn ń sọ tó lè lọ gé pé ó tún bẹ dókítọ̀ o eléri ibú ni ọmọ àlè yẹn o gẹ́gẹ́ bí àmọ̀ràn ni wípé iṣẹ́ tí dókítọ̀ gbé dání a ní ìdí ẹ̀ nínú Islam tábà wá ń sọ̀rọ̀ orí mídíà tá ní pé a máa ń gba ọ̀gá lórí mídíà ni kò sẹ́ni tí ó mọ̀ kí gbogbo àwa tá à ń sọ̀rọ̀ ní Islamic aspect àbá dókítọ̀ lórí mídíà ni Haji Marufudeen ọmọ ọ̀dọ̀ àgbà àwọn tèmi lẹ́gbàá nìyẹn Haji Marufudeen ọmọ ọ̀dọ̀ àgbà thank you very much gbogbo wa bá dókítọ̀ lórí mídíà ni ó di méjì ẹlẹ́ẹ̀kẹta dókítọ̀ wọn kéré nínú àáfà ní zamani tá a wà yìí àgbà tí ń kàn wọ́n nídìí àáfà nílẹ̀ Yorùbá torí pé gbogbo orú wọn àti Buhari ọmọ Musa àti àáfà Labibu àwọn Sọ̀nù Ṣéwù àwọn Yá Sàtàrù gbogbo orú wọn bẹ́ẹ̀ yẹn àwọn sáfù wájú ni wọ́n tabati yọ sáfù àwọn àfà ńlá àwọn tabati yọ sáfù láti rí Mudiru Markaz Sheikh Imran Eleha àfà ńlá mo tó bó ṣe wá rí àwọn mi ni o bọ́yẹ ń dáradá kọ nìyẹn o but tabati yọ Mudiru tabati yọ Sheikh Farouk Oníkíjìpá gbogbo àwọn lẹ́yìn àwọn sáfù yẹn àwọn sáfù Sheikh Jakmad Alifulani àwọn sáfù wọn ló kàn but mo wá ń sọ fún Alifulani pé ṣé tí gbogbo tó bá jọ mọ́ nígbà tó Ọlọ́run ti yọ yín kúrò ní from fire tẹ́tí ń bọ̀ kò yẹ kẹ́ tó lọ kó tún ní fan nígbà tó Ọlọ́run ti yọ yín kúrò lóko wípé wọ́n blog yín ó jẹ́ kẹ́ gbogbo tó bá jọ mọ́ ọ̀rọ̀ fracas gbogbo tó bá jọ mọ́ fracas ó jẹ́ kẹ́ yọra yín kúrò ńbẹ̀ pátápátá kẹ́ dúró lórí alhamdulillah pé tọ́ mo fẹ́ gbà ràn lọ́wọ́ fún lágbájá mo fẹ́ gbà ràn lọ́wọ́ fún tàmẹ̀dù ṣe yẹ yín ṣe tí lábẹ́ ràn lọ́wọ́ yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sọ o tọ́lọ́n bá pè bẹ̀ ní pé kí èèyàn náà wàlámìlínà àléyá tí Ànábì Muhammad sọ yẹn tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí ẹ̀ bá ti dá sí fracas ayé ò ní bá yín dá sí oh my God ẹ gbọ́ doctor tí ẹ bá ti dá sí fracas ayé ò ní bá yín dá sí number one number two any pages tó bá jẹ́ pé page wá pé ẹ ti pé page yìí o violent page ni àwọn page kan wà tẹ́ pé ẹ mọ àwọn tó ní wọn ń gbójú jáde tẹ́lẹ̀ page tí ẹ bá ti mọ èèyàn tó wà lábẹ́ tí ẹ lè identify ẹni tó wà lábẹ́ doctor tẹ́lẹ̀ mọ̀ pé gbogbo wa náà ni o tẹ́lẹ̀ mọ̀ pé page yìí o violence ló máa ń promote tẹ́ bá ríru page bẹ́ẹ̀ yẹn lórí platform yín Imam Adam Abdulgani Aliegbawi you are welcome àwọn tèmi nìyẹn akópalẹ̀ mọ́ 20 years anniversary wa tẹ́ bá ríru àwọn page bẹ́ẹ̀ yẹn lórí platform yín tẹ́lẹ̀ mọ̀ pé page yìí ó ní í ṣe pẹ̀lú kó máa bà àwọn kan lórúkọ jẹ́ ìmọ̀ sálàfí ìmọ̀ súfí ìmọ̀ tẹ̀blíkì àwọn péjì tó bá pé àwọn máa àtàkì ní ẹ̀ẹ́dẹ̀mọ̀ àwọn tó wà lábẹ́ dókítọ̀ ẹ̀rí àwọn péjì ẹbí pé ẹ̀rí wọn lórí péjì tó bẹ́ẹ̀ lè blọ́ọ̀kì wọn pé máa wò yín anybody can watch you anybody can comment but tẹ́ bá ti rí péjì pé àwọn violent péjì lélẹ̀ dókítọ̀ ẹ má jẹ́ kí wọ́n máa fi yín kọ́ bọ́dì náà ń pe irú ẹ̀ kọ́bọ́dì náà ń pe irú ẹ̀ nígbà tí péjì kan bá fi yín kọ́bọ́dì tó dẹ̀ ń ṣe aburú tẹ́yìn dẹ̀ ń recognize péjì yẹn ẹjọ́ tó tọ́ Ọlọ́run báwo ni wọn ò ṣe ní máa wá bẹ́ẹ̀ yín náà báwo ṣe máa wá bá yín ẹ dẹ̀ sọ ọ̀rọ̀ kan ẹ ní ẹ mọ àwọn tó wà lábẹ́ péjì yẹn which tẹ́mi júwe àwọn mo júwe ẹni tó ní péjì yẹn àwọn tó wà lábẹ́ péjì yẹn fún yín tẹ́yìn náà mọ̀ pé ẹ mọ àwọn tó ní péjì yẹn
okay tí ẹ bá tó pé ẹ mọ̀ àwọn tó ní page yẹn why tẹ́ pé ẹni tí ẹ mọ̀ ṣe máa wá mú yín kọlu ẹni tẹ́ ẹ mọ̀ ẹ ṣáà mọ̀ mí dáadáa àtijọ́ jẹ àtijọ́ mu àti fúnra wa lówó rí aṣàǹfààní fúnra wa rí agbèjà ara wa rí bó jẹ́ ẹjọ́ kan mo ti dùn yín nínú rí bó jẹ́ ẹjọ́ kan mo ti yọ yín ní ìṣòro rí bó jẹ́ ẹjọ́ kan mo ti nu omijé yín nù rí bó jẹ́ ẹjọ́ kan mo ti pa yín lẹ́rìn rí bó jẹ́ ẹjọ́ kan ẹ̀yin gan sọ fúnra ara yín lórí àwọn yín Ìsàsì Jamiu Adégúnwà you are welcome ẹ̀yin gan sọ fúnra ara yín pé Ọ̀kanlọ́mọ ọjọ́ tójú ogun le Ọ̀kanlọ́mọ wà nẹni tó sọ pé ikú tó bá máa pa yín kó pa èmi ní tó fi lè mú yín sọ bẹ́ẹ̀ fún mi dàtútò ṣe àti kí kankan mọ́ra wa lọ́wọ́ ká tó gbàgbé tẹ̀sùbá àṣírà wa lọ́wọ́ kó mí bó wá ti lè ń kó rí ẹni tí ẹ mọ̀ rí tí ẹni ẹ mọ̀ tó wà lábẹ́ kò gbọ́dọ̀ máa mú yín kọlu ẹni tẹ́ ẹ mọ̀ rí nákírà nìyẹn so that eléyìí náà ni mo gbà yín nímọ̀ràn ní kọ̀rọ̀ ẹ̀dẹ̀ ṣàdéhùn fún pé Ọ̀kanlọ́mọ gbogbo yẹn ò tiẹ̀ sí mọ́ gbogbo yẹn ò sí mọ́ pé kí má wọ́n rí gbogbo wọn péjì yẹn o gbogbo ohun tó ń sọ tó ń gbé yẹn kò sí ohun tó jọ mọ́ bẹ́ẹ̀ mọ́ mo dẹ̀ rí àwọn gbìyànjú yín torí pé lórí conference call yẹn kọ́lọ́ máa ń ṣe lẹ́gbọ́n wọn àfọ́ àtàjọ wà ń bẹ̀ mo rí dájú pé ẹ pé Saheed Shittu mo gbọ́ voice ẹ̀ mo dẹ̀ ní recording yẹn lọ́wọ́ mi ní parọ́ ẹ dẹ̀ sọ fún pé a ní gbogbo àwọn nǹkan tó wà lórí péjì mo ní kẹ́ lọ delete ẹ̀ kí ló dé gan náà ṣé ń fẹ́ wàhálà fẹ́ wàhálà máa lọ ni mo dẹ̀ gbóhùn Saheed náà tó ń sọ pé ẹ̀yin pípọ̀ yẹn lọ delete ẹ̀ náà mo gbóhùn Saheed tí mo ní lọ́wọ́ báyìí mo ní lọ́wọ́ lànà tó lára kà sí bí so that tí ẹ bá ti sọ bẹ́ẹ̀ tó dẹ̀ ti rí bẹ́ẹ̀ èmi gbà pé kó wà bẹ́ẹ̀ mo dẹ̀ sọ fáwọn tó jólófẹ́ tèmi náà lórí True TV mo ní ẹjọ́ torí tọlọ́run for now ẹ sinmi ogun ẹ jẹ́ ká gba àlàáfíà láàyè kódà mo rí kan tọkọ torí péjì yẹn pé ẹ̀yin ọ̀gá wa ẹ fura mo ní ẹ̀yin lẹ ń ṣọ́ mi tẹ́lẹ̀ ni wọ́n ní ọ̀gá wa ẹ fura mo ní ẹ̀yin lẹ ń ṣọ́ mi ni ṣé mo ní mi ò fura ni mo ń fura kọ́lọ́dẹ̀ máa fi ṣọ́ ẹ̀ṣọ́ mi so that gbogbo ẹ̀tẹ́ jẹ́ lólùfẹ́ wa lópin ìgbà tí eléyìí ti ṣẹlẹ̀ ẹ bá mi tẹ love like and share dákun torí tọlọ́run tí kódà nígbà tó dé àárín kan Àdìó bàbá ń Bàrígà ọlọ́ba mi ṣe dáadáa fún bàbá ń Bàrígà bínú Afálábíbù bínú dé pé àti bàbá Kéwúlérè Kéwúgbèmí wọ́n sọ̀rọ̀ òdì sáwọn péjì yẹn ṣùgbọ́n ẹja àtọ́jú ẹ̀ nílò ọkàn lè evidence wọ́n sọ̀rọ̀ òdì pé àwọn péjì wọlé lẹ́gẹ́ nígbà gidi ṣùgbọ́n ẹ̀bẹ̀ tí mo kàn fẹ́ bẹ̀ gbogbo wa ní wípé ẹ má jẹ́ kí ẹran tí ó ti já tí ò sí lórí ìso ẹ má jẹ́ kó jẹ́ ẹran tó wà lórí ìso ìjà tiwa bó ṣe lè wùn kó rí a máa parí ẹ̀ a máa pàdé níbi tí ẹ ká ti pàdé a máa ríra níbi tí ẹ ká ti ríra ẹ má jẹ́ kí àwọn tí ẹ mọ̀ wípé for example sìn àwọn tí wọ́n wà lábẹ́ péjì yẹn tẹ́ bá sọ pé ẹ̀mọ́ tó wà lábẹ́ péjì yẹn tèmi ni mo mọ̀ tó wà lábẹ́ péjì yẹn àwọn tó wá pé ẹlòmíì ló wà lábẹ́ péjì yẹn tí kò ń ṣe ẹni tèmi sọ fún yín ẹ wá gbé sí làákàyè pé ṣé tèmi àti yín bá jọ dúró kí Saheed Shittu náà dúró ẹja ṣe bẹ́ẹ̀ kí bàbá Bàrígà dúró kí Kéwúgbèmí dúró kí Ṣéhù Làbíbù dúró ẹ bá Alifulani ṣé àwọn tó wà lábẹ́ péjì yẹn wọ́n lè dúró pẹ̀lú wa ẹ̀mí wọn lè dúró pẹ̀lú wa ibi tí gbogbo wa bá ní àjọ wọ̀ nínú ayé wọn lè wọbẹ̀ tó bá lè wọbẹ̀ kán gbójú jáde kán kárí wọn kán gbójú ó túmọ̀ sí wípé èèyàn tí ò tó wa ni wọ́n àwọn tó wà lábẹ́ wa ni wọ́n so that bọ́rọ̀ yẹn ṣe lọ yẹn tí mo ti kọ pé no more war yẹn lọ́dọ̀ tèmi
no more war. Haji Wasiu, you are welcome. Tẹni bẹ́gi lójú. No more war tí mo kọ́ yẹn o. Torí wọn force mi gangan mo kọ́. Mo dẹ̀ kọ́ láti fi pọ́n Ọlọ́run Ànábì àtàwọn àáfàá tó ń pè mí lé. Mo wá sọ àwọn ọ̀rọ̀ kan sẹ́yìn. Mo ní doctor ẹjọ́ dókítà Ọlọ́run tá bá ti ní no more war. Ẹ má jẹ́ ká ṣèṣe sí tèmi àti yín máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Kó má máa nítumọ̀ pé a máa sọ̀rọ̀ lẹ́ ẹ má kí n lọ síbẹ̀. Kó má lọ bí nǹkan tó nǹkan mi. Now, kí wá ní ọ̀nà àbáyọ fún àwa Mùsùlùmí lórí gbogbo gbòdìyàn tó ń ṣẹlẹ̀ lórí mídíà? Mo sọ kíní kan fún àwọn kan. Mo ní láwùjọ àwa Mùsùlùmí tí wọ́n fẹ́ kí ogun wàhálà kó dínkù inú mídíà, mo ní kí Ọlọ́run bá wa yanjú ọ̀rọ̀ àwọn mẹ́rin kan lórí social media. Àwọn mẹ́rin ni mi ní dárúkọ wọn, ṣùgbọ́n ìwọ náà fún ara ẹ wà á máa yí ẹ torí pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n ní followers. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n ní jàmá. Àwọn méjì wà nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó já sí pé iṣẹ́ tí wọ́n ń ṣe fún ìsìláàmù a lè yọ wọ́n kúrò nínú iṣẹ́ tí wọ́n ń ṣe torí pé oníbodè ìsìláàmù ni wọ́n jẹ́. Wọ́n ń kóyàn wá sínú ìsìláàmù, wọn lè kíyàn jáde. Àwọn méjì wà nínú wọn. Tó dẹ́ pé àwọn méjèèjì yìí ìjà wọn tí wọ́n sì ń jà tí a bá tí ìyanjú ẹ̀, tí a bá tí ìyanjú ìjà àwọn méjèèjì, báwo la ṣe fẹ́ náà láfíà nínú Islam? Àwọn méjì kan nìyẹn. Àwọn méjì kan wà, iṣẹ́ táwọn ń ṣe fún ìsìláàmù, iṣẹ́ tó já sí pé àwọn eléyìí a rò pé ìkan ń ṣiṣẹ́ fún àwọn àáfàá pé ẹ má bà àwọn àáfàá lórúkọ jẹ́, ìkan sọ pé ẹ má ṣe ẹbọ, ẹ má ṣoògùn, ẹ má ṣe kinní kan. But àwọn méjèèjì ló já sí pé street orientation, ìhun tí wọ́n ń ṣe ẹ̀kọ́ mi tí wọ́n kọ́ tó lòdì sí nǹkan tí Islam faramọ́ ni wọ́n gbé wá sínú ẹ̀sìn, wọ́n gbé wá sínú dáwà. Tán wá fi ń da mídíà láàmú. Àwọn méjì yẹn náà ó ní í ṣe pẹ̀lú bí àlàáfíà ṣe máa jọba nínú Islam. Onílàkàyè mò ń bá wí o. Onílàkàyè mò ń bá wí. Ṣùgbọ́n fún ẹni tó bá nífẹ̀ẹ́ Ọlọ́run, tó bá nífẹ̀ẹ́ Ànábì Muhammad, tó dẹ̀ nífẹ̀ẹ́ Islam yìí lóòótọ́, yóò mọ̀ wípé Ọlọ́run ti bá wa dínkù, wàláhì Ọlọ́run ti bá wa dínkù, ṣùgbọ́n báwo l'Ọlọ́run ti máa bá wa yọrí ẹ̀ pátápátá? Báwo l'Ọlọ́run ti máa bá wa yọrí ẹ̀ pátápátá? Tí ò ní sógun, tí ò ní sọ́tẹ̀, tí ò ní sí wàhálà mọ́ nínú Ìsìláàmù. Ìyẹn gangan ni tọ́pìkì. Ọ̀rọ̀ yìí wá kọjá òye èmi nìkan. Asbiro bija lalla ma fi qalbi ghayrullah. Wallahi ìfẹ́ Ọlọ́run àtẹ̀sìn wà lẹ́mìí mi. Ìfẹ́ Ọlọ́run àtẹ̀sìn wà lẹ́mìí mi. Kódà tí n bá rántí táwọn kan bá ń sọ̀rọ̀ pẹ̀lú bí mo ti ṣe ṣàtúnṣe tó, ẹ rí pé kò sí àáfàá kan lágbàlagbà àáfàá ilẹ̀ Yorùbá tọ́rọ̀ dé mi àti ẹ̀ papọ̀ rí tí mi ò ti bẹ̀. Gbogbo ẹni tọ́rọ̀ dé mi àti ẹ̀ papọ̀ rí láyé títí kan fáàmù ránà ẹlẹ́yà mo ti tọrọ àforíjì. Sheikh Saba náà mo tọrọ àforíjì. Sheikh Buhari ọmọ Musa mo tọrọ àforíjì. Májẹ̀mú táóbà dẹ̀ ní pé tó bá ti túbá má padà sí bẹ́ẹ̀ mọ́. Gbogbo mo dẹ̀ ti tọrọ àforíjì, mi ò mẹ́nu mi bá wọn lábùkù mọ́. Tó dà títí kan bàbá wa Adépọ̀jù tán tó mo gbà kí bàbá ni wọ́n jẹ́ fèmí náà, mo ti tọrọ àforíjì lọ́dọ̀ wọn. Tí mo dẹ̀ lẹ́gbàá mo dẹ̀ tọrọ àforíjì lọ́dọ̀ gbogbo bàbá yìí tọ́ kò tún tó dẹ̀ mi àtàfà kankan papọ̀ mọ́. Ntọ́lọ́wọ́ dẹ̀ bùkátà náà nìyẹn. Tèmi náà dẹ̀ ń lérò pé irú Saheed Shittu yìí náà, Saheed Shittu pẹ̀lú gbogbo ohun tó ti sọ lẹ́nu, gbogbo ohun tó ti sọ lẹ́nu sáwọn àfà,
tó bá máa wí sí wa ní pé irọ́ o defame ẹnì kankan o ṣùgbọ́n òun bú wọn ni o èébú gan kíyàn lé àáfà tó nórúkọ àáfà tó ná ọmọ kéwù millions sórí social media lábẹ́lì ọ̀yàn o bá ọ̀nà yín pé náà ṣe lẹ́bẹ̀lì àbíkọ́ náà pé bàbá wa Mọ̀rúfù ọmọdù àgbà kò ní bàjẹ́ fún yín àbẹ̀wọ̀ láti máa lébẹ̀lì wọn lórúkọ tí wọ́n ṣe òun dìfèmù wọn náà ni ṣùgbọ́n táwọn àáfà yìí bá wá wò pé àwọn ò ṣetán àti múyàn àwọn àrẹ́sì èèyàn àwọn òmúyàn àwọn àrẹ́sì èèyàn kọ́lọ́hún fún ara ẹ̀ tó dé kọ́lọ́hún fún ara ẹ̀ tó dé pé òun fẹ́ wá gbèjà wọn lẹ́mìí tèmi mo wò pé ó jẹ́ kí Saheed náà jáde kó ṣerú nǹkan tí mo ṣe ó jẹ́ kí Saheed náà jáde kó ṣerú nǹkan tí mo ṣe torí pé àwọn ọ̀rọ̀ kan ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sin jẹ́ tó ń gbàdọ̀ yanjọ́ ọ̀rọ̀ mi àtàrí Dr. Alifulani tán àwọn ìgbésẹ̀ náà míì wá pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó yẹ kó yanjú ọ̀rọ̀ àwọn kan náà ihun tí ò tì mí lójú láti bọ́ta pé ṣé kì í múra nílẹ̀ àìjọ tó tọ́ lọ́ ẹ má bínú o gbogbo ohun tí bá ti sọ sí yín rí tó bá dàbí pé ó kọjá ẹ dáríjì mi mo ti sọ rí ṣé Buhari ọmọ Musa ihun tẹ bá ti gbọ́ lẹ́nu mi tó fẹ́ kọjá ó fẹ́ lé ẹ má bínú Sheikh Sauban gbogbo tẹ bá gbọ́ lẹ́nu mi tó bá ti lé ẹ má bínú mo sọ bẹ́ẹ̀ rí bàbá wa Adépọ̀jù ihun tí bá sọ lẹ́nu tó bá ti lé ẹ dáríjì mi tí mo fi lè sọ tí mi ò dẹ̀ padà síbẹ̀ mọ́ kò pọ̀jù náà kí Saheed náà bọ́ta bàbá Mudiru Morkas torí pé lẹ́nu Saheed ó ń gbà lérò ó dẹ̀ ń sọ fún àwọn tó ponú wípé òun ò defame òun ò ṣe anybody òun ò ṣe anybody òun ò ṣe anybody ẹ dákun òun ò parọ́ mọ́yàn kí ló tó kíyàn sọ fún àáfà àgbà Sheikh Adam wípé Sheikh Adam ń lo àǹjọ̀nù pé Sheikh Adam ń lo àǹjọ̀nù ṣebí fídíò yẹn mo ti play láìpẹ́ yìí pé àǹjọ̀nù ni Sheikh Adam ń lò ṣé o ní ẹ̀rí pé Sheikh Adam ń lo àǹjọ̀nù ẹwà dúró ọmọ kí ó ti Sheikh Adam ní gbogbo ayé lébẹ̀lì yẹn àti blackmail yẹn gbogbo mọ̀rìkàsí yún pápátá lọ̀rọ̀ yẹn bá wípé àáfàá wa o àǹjọ̀nù ló ń lò àbí èyí tí àwọn ẹlẹ́bọ tí wọ́n parọ́ mọ́ Sheikh Adam tó dẹ̀ gbé wá sórí péèjì ẹ tó dẹ̀ wá ń bẹ̀rẹ̀ sí ní pop nose ọ̀rọ̀ yẹn pé ẹgbọ́n o wọ́n ní Sheikh Adam ríyàn mọ́lẹ̀ o wọ́n ní Sheikh Adam lórí orin kìíní kan mọ́lẹ̀ o tó dẹ̀ àti pé àwọn tó sọ ọ̀rọ̀ yẹn padà kó ọ̀rọ̀ yẹn jẹ wọ́n padà tọrọ àforíjì kí ló ṣèwọ náà tó lè túbá because tó tọrọ bá dé ìjàkọ́lé lé yẹ pé mi ò bá jà wá o ìsìláwò ni mò ń wá àtànà àtúnṣe kí ló pọ̀ kí wọn náà jáde kó gbé ìbínú mì kí wọn náà tí wọ́n ní swallow proud dancing ojú lè sọ ojú lè lọ́kọ̀ tiẹ̀ wàhálà tiẹ̀ nìyẹn so that kíyàn náà tiẹ̀ tọrọ àforíjì àbí kí ló tó blackmail la ilaha illallah kí èèyàn sọ wípé kí Saheed sọ lẹ́nu ẹ̀ wípé Sheikh Adam ló bà Islam lẹ̀ Yorùbá jẹ́ Sheikh Adam mo gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu Sheikh Jakmod atayesheleni nígbà tó ń ròyìn Sheikh Adam mo ṣe padà share sórí péjì mi yìí táfàlà bíbù náà sọ nípa Sheikh Mudiru mo padà share sórí péjì mi Sheikh Jakmod sọ pé Sheikh Adam ṣeun tẹ́nìkan ò ṣe rí ilẹ̀ Yorùbá láàfà ní dáadáa ojú wọn wá padà rí ohun tẹ́nìkan ò rí rí dáadáa ilẹ̀ Yorùbá kò sí àáfà kan síwájú Sheikh Adam nílẹ̀ Yorùbá gbogbo àáfà Sheikh Adam ní àáfà tó yẹ ọmọ tó ẹ má kí n ti kọ́ ọmọ tó pọ̀ jù tó kí má dàá pé bí amọ̀ tó fẹ́ ta sáwọn àáfà mi Sheikh Adam ṣé Kamali Din ẹ jẹ́ máa kó wọn papọ̀ ṣé wúwo lágbàjì ẹ̀yin bàbá ẹ jẹ́ máa kó wọn papọ̀ pé èèyàn tó fẹ́ máa ṣe kíní ẹ wo ṣé tí Sheikh Adam ṣe fún Islam lẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfà mi
tẹ́ pé ṣé kàdámù lẹ ká mọ̀ wọ́n ẹ wá dúró ọmọ kí ó ti ṣe kàdámù yìí kò síbi tó máa dé gbogbo ayé mo sọ tí yóò bàbá wa ń bẹ wàá rọ ọmọ kí ó ṣe kàdámù ń bẹ kí nǹkan wá sọ pé ó ṣe kàdámù bẹ́ẹ̀ ló ba ìsìláàmù lẹ Yorùbá jẹ́ irọ́ wo ló tó yẹn kí wọ́n má lè tún yẹn ṣe àbí tí Saheed sọ nípa Mudiru Morikasi tó wà láyé kọlọ́bà adá Mudiru sí Jelil Lawal, you are welcome. Alájà ní Ọláyàndá mo rí fídíò kan láìláìlàlá tí bá ń wo gbogbo tí mo máa ń gbọ́ nípa Saheed tó sí Mudiru mo ní àwọn fídíò yẹn lọ́wọ́ tó pọ̀ gan ìmí wà rẹ̀ pé tí bá ní kí n gbọ́ lásán báyìí mo dẹ̀ máa sunkún pé Mudiru náà sọ̀rọ̀ eléyìí sí mo ní tọ́pìkì kan lọ́wọ́ tí Saheed kọ́ bá pé ẹgbà wá ó ní lẹ́nu ẹ̀ ní o bóyá kọ́ nìyẹn o wá gbé fídíò Mudiru sí ó ní ẹgbà wá ṣé kò ń ṣe pé Mudiru ṣé kò ń ṣe pé lágbájá èèyàn kan ti ń ya wèrè ṣé kò ń ṣe pé lágbájá ti ń ya wèrè lódìdí Mudiru Morikasi sọ́dọ̀ gbogbo eléyìí alhamdulillah pé o ti wá ṣẹ́rí padà o ní ò ṣe mọ́ kọ́lọ́hún má tún fi irú ẹ̀ sí ẹlẹ́mìí ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ wípé lọ́dọ̀ tèmi tó ní pé o gbà wípé gbogbo nkíní yìí o ò lè gbà kan sọ sí ẹ kan sọ sí bàbá ẹ tí bá àfáà kan ni mo sọ ń jẹjọ pé o ní bàbá ẹ ń jalè ó ní àfáà yẹn kó ti pọ́n ó ní bàbá ẹ ń jalè o ti àfáà yẹn alhamdulillah àfáà yẹn náà Ọlọ́run ti bá wa yọ àfáà yẹn ti ní freedom on the 29 kọlọ mọ́ṣáláṣọ àdìgbà náà lọ́mìnì sọ púpọ̀ lórí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n lẹ́nìí nsìn wàá máa sáré wípé mo dẹ̀ ti ń gbọ́ fìrìfìrì pé kàkàkí you are welcome mo dẹ̀ ti ń gbọ́ fìrìfìrì pé òun ní káfá yẹn lọ ṣe apology video òun ti ní káfá yẹn lọ ṣe apology video mo dẹ̀ ti ń rí pé dókítà náà ti ń ṣiṣẹ́ lára àwọn èèyàn pé tẹ́ bá fẹ́ kó yanjú ẹni káfá yẹn lọ ṣe apology video ó dẹ̀ ń retí apology video lọ́dọ̀ àfá yẹn ó dẹ̀ ní bọ́ta kó ṣe fídíò ìṣẹ́jú 5 fún gbogbo àwọn àfá wa yìí náà so that èmi wá fẹ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn wa pé ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ má bú èbú mo ń fẹ́ kí àwọn mùsùlùmí pè wọlé kó bá jẹ́ alùsùnnà wà jàmáà kó bá jẹ́ sálàfí kó bá jẹ́ onísúfí mùsùlùmí tó nífẹ̀ẹ́ Ọlọ́run mo fẹ́ kó pè wọlé kí ni ọ̀nà àbáyọ tí a lè fi rí solution lórí wàhálà mídíà ọ̀rọ̀ tí mo bá bọ̀ látàárọ̀ onílàákàyè ni mo bá sọ̀rọ̀ o ṣe mo gẹ́ ń sìn èmi ti yọ̀ǹda tọ̀dọ̀ tèmi fọ́lọ́run gbéyàn ò bá ti wá tọ́ mi èmi ò lọ ń tọ́yàn wàláì mi lọ ń tọ́yàn ẹ lọ gbogbo ẹni tọ́lọ́dé mi àti wọn pẹ̀lú mídíà kò sẹ́ni tí mo kọ́kọ́ lọ tọ́ rí ní ti mùsùlùmí o mi ò ń lọ ń tọ́yàn mi lọ ń tọ́yàn èèyàn wá lè wá tọ́ mi o kí n wá padà wá fún ẹ ní wòtòwòtò ju bó ṣe lérò lọ o kò máa wá sunkún kiri àdúgbò o ṣùgbọ́n èmi kọ́ ni màá kọ́kọ́ lọ tọ́yàn wàláì mi kọ́kọ́ lọ tọ́yàn tí má dẹ̀ ti di pé àwọn èèyàn ti pè mí màá tún sọ fàyà torí pé àlàáfíà ni mò ń wá ṣùgbọ́n ẹ̀rù ìjà òun bá mi tógun bá ti dé torí pé akínkanjú ogun òun lọ̀kan lọ́mọ tí kò kí ń sáfógun nídìí eléyìí gbogbo àwọn mùsùlùmí ìwọ̀nba tó yẹ tèmi gbé ni mo sọ yìí kí la lérò pé ọ̀nà àbáyọ mo tún lè ṣeré ìtàn kán tún gbé o kán tún mo jẹ́rìí kàkàkí ó ti wọlé kàkàkí mo ti sọ̀rọ̀ yín kẹ́ tó wọlé o mo ti sọ̀rọ̀ yín dáadáa kàkàkí you are welcome mo tún lè sọ tọ́kẹ́ tó gbé o ó tún lè jẹ́ mẹ́ta kí tún change game o ṣùgbọ́n mò ń fẹ́ kàlàáfíà àjọba ní Islam wàláì
súnmọ́ billahi lẹ́dí láìlá Ànábì ní kúlẹ̀ akọ̀wàlà ọ̀kánà nọ̀fṣíkà sọ òdodo kó báyìí kó máa bá ẹ̀mí ẹ wí. Mo wà ní tó ń fẹ́ kàlàfíà àjọba ní Islam wàláì mo fẹ́ kàlàfíà àjọba. Mi ò dẹ̀ fi mídíà wá ó débi pé kí n máa wá ní pé kí n kọ́kọ́ lọ mọ ọtí kí n tó wá sọ̀rọ̀. Mo padà gbọ́ fídíò ọmọ kan tó parọ́ mọ́ mi ń jọ́ kan ọmọ tó ń pẹ̀lú ara mi pé ọtí tó máa ń mú ló máa ṣe ń wíwérò wòrò kò sí wàhálà. Ọtí náà ló bá ta lọ lọ́hùn débi tó dé tàdé ń bẹ lọ́hùn àtàwọn tó ṣẹ̀ kó bá foríjì. Sọ̀rọ̀ ìwọ náà tó wá pé ọtí ló máa ń mú ẹ ṣe wérewère má wọlé ojú ẹ tó máa là. Ọtí yẹn ojú ẹ máa là o wàláì ojú ẹ máa là wàláì tàlẹ́ ojú ẹ máa là. Ojú ẹ máa là má wọrí. Nídìí eléyìí onílàkàyè mùsùlùmí ẹ pè wọlé +1 347 465 6509. Kí lọ́nà àbáyọ? Ọ̀nà àbáyọ la nídìí. Kódà tó bá ní ìmọ̀ràn tó fẹ́ gba èmi náà má wàá bú èbúṣà má bú mi o tó bá di bú mi kò sọ̀rọ̀. Mo rẹ́dì fún yẹn kọ́ ní àánú sí alimọ́ta lórí. Mo rẹ́dì pé tó bá rí pé àkọlọmọ inú ọ̀nà àbáyọ ẹ̀yin náà nǹkan báyìí náà ẹ̀yin náà ṣe. Mo rẹ́dì o. First caller. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ẹ jẹ́ bá a sọ̀rọ̀ sókè dáadáa. Naam. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Naam. Ọlọ́run adúpẹ́ fún Ọlọ́run ọba. Alhamdulillah. Wọ́n ní gbogbo nǹkan tí èèyàn bá ti fi níláníyàn náà lọ́lọ́run fi máa ń sọ ẹ̀san fún irú èèyàn bẹ́ẹ̀. Àníyàn kálukú òun ló máa san lẹ́san. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ sọ ẹ̀dá tó fi àsìkò yìí náà àfi ń kí bàbá wa Mudir in advance kí Ọlọ́run ọba kó túbọ̀ bá fún wọn ní àlàáfíà tó péye ní gígùn àtàlàáfíà kí Ọlọ́run ọba kó bá yọ̀ǹdẹ̀ fún wọn. Ní adé ọ̀rọ̀ ká tó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ sọ sílẹ̀ ẹ ti ní àwọn onílàákàyè ẹ bá sọ̀rọ̀ èèyàn 4 lẹ kà sílẹ̀ lórí mídíà tí wọ́n nídìí láti yanjú ọ̀rọ̀ wọn púpọ̀ kí ìsìláàmù ilẹ̀ Yorùbá ó tó ní peace. Àkọ́kọ́ ni Mọ́lám Yusuf. Èmi ò ẹ̀yin lẹ ń dárúkọ àwọn èèyàn tẹ́ mọ̀ èmi ò dárúkọ yan. No gẹ́gẹ́ bí onílàákàyè ẹ sì ní onílàákàyè ẹ̀yin kọ́ lẹ sọ àwa ta pè wọlé là ń sọ̀rọ̀. Àkọ́kọ́ ni Mọ́lám Yusuf. Ẹlẹ́ẹ̀kejì ni Ifas Jamiu Adégúnwà. Ẹlẹ́ẹ̀kẹta òun ni Saheed Shittu kó tó wá kan ẹ̀yin náà. Èmi ò ní tèmi ò lé. Sẹ́rí máìlì títí yẹ. Ṣé èmi wà náà mẹ́rẹ̀ẹ̀rin ni? Last man standing. Ìjà ọ̀tún always guiding. Ìjà wà always guiding. Koowe ṣẹṣẹ Koowe. Ẹ̀dá mo ń gbádùn yín lọ. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Nǹkan tó ṣẹlẹ̀ ní wípé nínú àwọn 4 yẹn tí wọ́n bá rí ìgbìyànjú yẹn yanjú ẹ̀yin ẹ jẹ́ èèyàn kan tó yẹ pé ọkàn yín fúyẹ́ gan àti ẹ̀dá tí ò bá mọ̀ yín tán dáadáa. Níbi tí a ti ń gbọ́ prógámù yìí èèyàn mi kan wò ó ní ẹ̀yin náà máa wo máa ń tẹ̀lé ó ní àwọn àtàkọ́lọ́ wọn lélẹ́yìí tí Ọlọ́run ọba kó gun gbogbo alẹ́ mi ẹni tí àtàlàáfíà jẹ́ tí wọ́n á ṣe kínní tí Ọlọ́run ọba kó túbọ̀ jogún ẹ̀ fún yín àtìlẹ́yìn àtọ̀nà Ọlọ́run ní tó bàjẹ́. Ṣé wàá rí nínú ibi tí ẹ sọ̀rọ̀ sí yẹn onílàákàyè ti rí ọ̀rọ̀ àwọn tí wọ́n bá fẹ́ rin ìrìn àjò yẹn tí wọ́n dẹ̀ fẹ́ ti tò ó yẹ kí wọ́n tò láti ibi tí ó yẹ kán ti tò. Kò sí nǹkan tó ṣẹ́rí Saheed Shittu àwọn èèyàn á rí bó ti padà wá sílé ẹ rí pé tó bá máa sọ̀rọ̀ sìn ó máa ń ṣẹ́nu kù láti sọ̀rọ̀ yẹn wá sí tó le jù níwọ̀n ìgbà tóun lọ gbéyàn kan pé wọ́n dì pé mu orúkọ bàbá òun pé kẹ́ni ẹ jáde sórí mídíà ó lọ take apology títí di àárọ̀ tó sì máa tún mọ́ lọ́la kò tí ì take apology lọ́wọ́ Dr. Alifulani títí di àárọ̀ tó di ọ̀la Alifulani kan kò ṣe títí di àárọ̀ tó sì máa tún mọ́ lọ́la ẹ̀ gbogbo àwọn tó dì pé wọn pátá orí mídíà ló ti dì pé wọn wá lọ sẹ́yìn àti ló wà nínú kó swallow pride yẹ láti lè sọ pé ẹ̀yin bàbá wa common 5-minute video ó ti tó kó tiẹ̀ kó wọn pọ̀ kó má nídìí láti sọ pé òun fẹ́ ṣe ní kọ̀ọ̀kan látòrí Sheikh Adam látòrí bàbá Sheikh Kamal látòrí àwọn Sheikh Abuaji àwọn bàbá Lámúnigun títí dé àwọn àfà Sheikh Farouk lọ sílé olóbẹ̀ wọn bàbá alágbára ọdún lọ ṣé ilé ló ti dìfẹ́mù wọn ó ní láti bọ́ sórí mídíà kẹ́rí ọjọ́ tí Saheed Shittu tó bá bọ́ sórí mídíà tó swallow pride ẹ̀
láti sọ pé òkè ẹ̀yin bàbá wa kó lè fi gbogbo àwọn tó ti dìfọ́ọ̀mù wọn kó lè fi gbogbo orúkọ wọn pátá kó dẹ̀ kó try láti make apology ẹ rí pé ọjọ́ tó bá ṣe nǹkan yẹn ẹ ṣe rí òun gan ayé ẹ̀ á balẹ̀ ìfọkànbalẹ̀ á dín sínú ayé ẹ̀ torí pé tí ò bá ti padà síbẹ̀ ni o because ẹ ti sọ lẹ́ẹ̀kan ẹni tó ń wá owó lórí mídíà ó yàtọ̀ sẹ́ni tó níṣẹ́ lọ́wọ́ dẹ́kọ́lọ́n tó wá sọ pé òun dé mò ń bọ̀ ọlọ́run kò yá ló bọ́ ọdún o tó bá yẹ kó jẹ ìyà àwọn ẹ̀ṣẹ̀ yẹn ọlọ́run lè wọlá gbogbo tó ṣe yẹn náà pé òkè ó ti túbà má padà síbẹ̀ tí nǹkan yẹn bá máa padà dé tó bá máa padà dé ó fi pé òun máa mú jẹ níbẹ̀ ó bẹ́tà kó bọ́ síta ń sìn kó make apology yẹn then látara yẹn peace àwa then èyí tó wà láàrin Malam Yusuf àti Ustaz Adegunwa nǹkan tó ṣe yanjú ni because everybody ti padà rí òkodoro ọ̀rọ̀ then nígbà tí Ustaz Adegunwa àtọ́ṣe Malam Yusuf lọ́dún yẹn lọ́hùn wọ́n ní kó bọ́ síta kó lọ make apology but àwọn tí láwọn kì í restart ọ̀rọ̀ táwọn bá sọ àwọn ò kì í kó ọ̀rọ̀ wọn jẹ Ọlọ́run bá nìkan lọ́ba tó pé òun ni Ọlọ́run bá nìkan ló lè sọ̀rọ̀ tó máa rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́mọ ẹ̀dá èèyàn bá sọ̀rọ̀ ó máa ń ní mistake nínú àti Malam Yusuf àti Ustaz Adegunwa kò sẹ́nibọ́dì tó fẹ́ bá anybody jà kọ́ rántí pé ibìkan làwọn ti ń bọ̀ kọ́ má ba ẹ máa ṣe ṣókíṣókí kọ́ọ̀lù yẹn ń pọ̀ kọ́ má ba ìsìláàmù ilẹ̀ Yorùbá jẹ́ Ọlọ́run á gbà fún gbogbo wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ àwọn ẹ̀kọ́ bẹ̀. àmọ̀ràn tí yín nìyẹn ọ̀nà àbáyọ tí yín nìyẹn tọ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀yà àgbọ̀tẹ̀ lómi tọ̀ àfa náà wọ́n sọ̀rọ̀ dáadáa Incoming call. Press Uconnect phone button to answer. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Emir. Naam. Koowe. Ẹ má pè mí Koowe. Àbá ọmọ Koowe. Koowe. Ọmọ Ṣòdì tó gbẹ̀yìn. Ṣòdì ń bọ̀ lọ́jọ́ Ṣòdì dé ìjọ ọmọ lọ́jọ́ náà on the 26. Ọmọ jẹ́ kí n lè wálé. Ọlọ́run agún ilé mi. Allahumma àmín. Kí lọ́nà àbáyọ? Àmín. Ọlọ́dúnbọ̀ máa jogun làkàyè tó pọ̀ fún yín. A tó pọ̀ jù báyìí lọ. Allahumma àmín. Àmọ́ yá tó jù báyìí lọ lágbára Ọlọ́run. Allahumma àmín. Ẹ̀rẹ̀kọ́ àtúnṣe. But kò tọ́rọ̀ náà àtúnṣe yẹn. Ọ̀rọ̀ ṣókí lèmi kàn fẹ́ sọ. Dókítà ìdẹ́fẹ̀ bá sọ tọrọ yẹn. ẹ má bù dókítà lé mi ẹ má bù dókítà lé mi ọ̀rọ̀ ìbúkọ́ o wọ́n kí dókítà máa fi ìtọ̀fin máa fọ́ ìgbẹ́. ẹ̀rí táwọn tó bá lè dùn ún lé ayé yìí tí sáàdì bá lé ọ̀tọ́ dí fóòmù òun gbé lọ police station gbé lọ kóòtù kí dókítà dẹ̀ wà wí ẹ̀ wọ́n dẹ̀ dàkẹ́ ìgbé ẹ̀ tó ṣe yẹn dáa. Aláwọ̀ yìí fọ́n fi kọ̀ fún gbẹ́ni. Ọmọ Ọlọ́rin inú gúrùpù Ògo Ìlọrin lẹ́ni ẹ wà o. Ẹ máa gbọ́ mi. Olórí kan ní adájọ́ ayé ò dáre. Ọ̀rọ̀ akún dání o. Wàláì. Àṣegbé rẹ̀ sí láyé. Gbogbo tá a bá ń ṣe lénìí. À ń ṣe pamọ́ ni o. Àwọn ọmọ wa máa bá sọ̀tà bá kọ́lẹ̀ ìwà náà bí bá kúrò wá pẹ̀lú yín ọ̀kan lọ́mọ. Ẹ ṣe pọ̀ ẹ ṣeun ẹ jẹ́ kó gùn jù ọlábà san ilé ẹ̀sán dáadáa. Phone call completed. Àṣegbé kan ò sí láyé kọ́ọ̀lù mi ti wọlé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Emir. Ẹ rọra. Last man standing baba. Koowe baba. Àjẹpẹ́ ayé o. Ẹ kú ètò Ọlọ́run ọba ìlú máa ti fún yín ṣe Ọlọ́run ní padà lẹ́yìn ìlàgbà Ọlọ́run. Wọ́n rá fún máa ká náà lè yà fún yín láti ṣètò Ọlọ́run wọlá ògbó bí ẹ ti kí túbà ní gbogbo àgbáyé Ọlọ́run bá máa dó tì yín. Gẹ́gẹ́ bí prógámù tí ẹ ṣe Emir, I'm very very happy. Wàláì ẹni Ọlọ́run ní ẹni èèyàn kan tó yẹ pé àmọ́ náà ń bẹ lọ́wọ́ yín ẹ sì ní ìbẹ̀rù ní ọkàn. Ọlọ́run bá tí wọ́n kọ yín máa ṣe Ọlọ́run ní padà lẹ́yìn yín. Tí gbogbo àwọn èèyàn náà bá ń gbọ́ a mọ̀ pé kò jọra wọn. Àṣẹ àbùnárì wa àṣẹ àbìjà náà tì ní.
ọmọ náà tó máa àlùjánnà a lè fi wéra wọn láìlẹ́lẹ́lẹ́ àbàdà èmi gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ sọ àwọn èèyàn ọmọ nǹkan ni Saheed Shittu àwọn èèyàn náà mọ̀ pé ọkọ rẹ̀ dì láti tọrọ apology láti gbogbo nǹkan tó náà mọ̀ pé ibẹ̀ lòun ti ń jẹun ni. Ìkìlọ̀ náà ibi kọ́ tọrọ apology fún gbogbo àwọn tó defame ẹ̀yin náà wò ibẹ̀ tí mo ti wá ń wá àwọn kan tó yẹ páwọn kan wọn ò ní làákàyè ó wà máa sọ pé Saheed kò sí nǹkan kan àwọn náà ẹja wo tọ́ lọ́ọ̀ ẹ wo nǹkan tí ń ṣe ẹ wo Emir jáde wọ́n tọrọ apology wọ́n sọ fún gbogbo wa pé nǹkan bẹ́ẹ̀ Emir wà láàfíà ẹ má fi wọ́n wéra wọn ẹja bẹ̀rù Ọlọ́run ọba ẹjẹ́ ká bẹ̀rù Ọlọ́run ọba àmọ́ Emir Ọlọ́run ti ń kọ́ yín máa ṣe Ọlọ́run ní padà lẹ́yìn yín lágbára náà ẹ kú ètò Ọlọ́run ní dàrú mọ́ yín lọ́wọ́ láṣẹ tọ́lọ́ ọláyọ̀lá àkọ́rí inú yín dá àníyàn yín sì dá lágbára náà alìjàsá ò lè sánà ilà lè sánà fábí ayé alárọ̀ bí kàmọ́ túkà sí bá kò sẹ́sàn mí tọ́lọ́ fi san rere lẹ́yìn rere ẹ̀sẹ̀ náà lọ́lọ́run fi sá fún yín ṣùgbọ́n àrùn bí kàmọ́ lè sá sí àmọ́yà sí fóònù. fábí ayé aláìrọ̀ bí kàmọ́ túkà sí bá ní. Salaam alaikum. Salaam alaikum. Salaam alaikum. Wa alaikum salaam wa barakatuh. Barakatuh. Ẹ kú ètò. Àwa nìyẹn ètò nìyẹn. Ọlọ́run ọpọlọ tẹ́bí ń tò náà Ọlọ́run ìjọ kó parí lágbára náà. Allahumma amin. Ọ̀kanlọ́mọ, mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Tí bá mọ̀ máa dáhùn, tí bá mọ̀ máa ní kẹ́ wà ní dáhùn ìwé nǹkan kan lè mọ̀ mọ́. Mo rí post kan tẹ post. Ewu ń bẹ̀. Tí Dr. Alifolabi post. Pé kò sí ìjàmù láàrin ẹ̀yìn àti Sheikh Alifulani. Ṣé kò sí ní gọ́gọ́ nìyẹn? Ṣé ẹ bá mi bọ̀ látàárọ̀ ni? Mo ń bá yín bọ̀. Ó dẹ̀ nídìí tí mo fi béèrè question yẹn. Èmi mo kọ́ mi ṣe mistake èmi mo kọ́ fún ara mi. Ok, alhamdulillah. Ṣé rí ọ̀rọ̀ yẹn bó ṣe rí inú ilẹ̀ ṣe gbé o? Bó ṣe rí lónú Alifulani náà ló ṣe gbé. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ń pé jáde tán láàrin ẹ̀yin àti Alifulani yẹn plus kan wà láàrin ẹ̀ o ẹbí mi lè rò pé kí ni plus yẹn. Mo ń gbọ́. Plus tó wà láàrin ẹ̀yin àti Alifulani lórí ìjà òṣèjà Ọ̀kanlọ́mọ òun ni Saheed Shittu ẹbí mi pé kí ni ìdí ó fẹ́ máa mú wá ilé ẹ̀kọ́ kan ní ìfẹ́ lọ́gọ̀rọ̀ ẹ̀ jù òun ni wípé ṣẹ́rí tí Saheed Shittu bó ṣe wà yẹn number one kò rẹ́dì láti jáde ṣe apology fún anybody. Ṣé ẹ gbọ́ mi? Ṣé bí Imran ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Imran ò ṣe kí ni ẹ jáde síta àgbà ẹ ṣe apology fún Imran ẹlẹ́yà náà. Tó ń ṣe ẹ̀kan tó ń ṣe méjì. Yes. Mo dẹ̀ ṣe nítorí tọ́ lọ́hùn ní o mi ò ṣe nítorí ẹ̀rù kankan. Bẹ́ẹ̀ni ṣe ẹ máa gbé ṣe sùúrù ṣe rí tọ́pìkì àwọn péèjì Saheed Shittu a sì máa gbé jáde lẹ́yìn láti máa fi ṣe ọ̀rọ̀ gbogbo flashback tv ẹjọ́ torí ọlọ́run kìíní kankan yẹn o lè rọ lára wọn bẹ̀rẹ̀ láìlẹ̀sì. Kò sí wàhálà. Kó tó bọ̀ ọkọ̀ ìyá wọn wà. tẹ bá ṣe ń wọlé sí Saheed Shittu wọn òun náà ní máa ṣe sùúrù tí mo fi ní sí ọ̀rọ̀ ẹ̀yìn àti Alifulani ṣó lè tán ṣá wípé kìíní bàbá kàkàkí wà lẹ́gbẹ̀ẹ́ kan tiẹ̀. Kàkàkí ọkùnrin ogun. Kọ́mà ìtì ìtọ́nà báyìí ni òun rẹ̀ láti bo petrol trailer 33,000 litres sí kó máa jò wàwàwàwà lọ́ntì ẹ̀. But àwọn flashback tv ṣé Saheed rẹ̀ láti ṣe ẹ̀tọ́ tó yẹ kó ṣe ṣá. Saheed ò lè ẹ́fà jáde láti ṣe ẹ̀tọ́ gbogbo tó lọ ń bẹ̀bẹ̀ lẹ́yìn tó lọ ṣe kíní kan yẹn kó láfẹ́ jẹ. Ṣé mo dá mi tí Saheed dá sílẹ̀ ṣá? A ní kó tẹ̀ jáde síta ó kì í gbà tí Yàyà Gàbàrí tọ́ Yàyà Gàbàrí ṣẹlẹ̀ ṣebí Yàyà Gàbàrí jáde síta ó ṣàfọlọ́jì lẹ́ẹ̀kọ̀kan gbogbo pátá ni tí wọ́n mọ̀ Saheed Shittu ní. Kódà ẹ má bínú o ẹ má bínú o apology tí Yàyà Gàbàrí ṣe lẹ́ẹ̀kọ̀kan yẹn wàláì tàláì súnmọ́bẹ̀ láìláìlá ìlà wà lánàtò láì Alifulani ló ní pé ó gbọ́dọ̀ máa ṣe lẹ́yọ kọ̀ọ̀kan. Ok, kí ló dé Alifulani wà lè sọ fún Saheed Shittu pé kóun náà ṣàpọ́lọ́jì fún gbogbo àwọn tó ti búlẹ̀ ẹ̀kọ̀ọ̀kan.
ibi tí mo lọ sọ yẹ yín àbí kò yẹ yín ṣá ọlọ́gbọ́n lọ̀rọ̀ mi lè yé o. mo fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ mo fẹ́ kọ́rọ̀ pọ̀ jù lẹ́nu tèmi lẹ́nìí mo fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀. ókè ṣá ibi tí mo ti lè fẹ́ sọ̀rọ̀ jù bóyá ó ti yá àbí kò yá àwọn èèyàn. ó ti yá àwọn èèyàn. ṣé tẹ́ bá ṣe ń wọlé nígbà pé Saheed Shittu bó ṣe wà yẹn ẹ̀yin fẹ́ Saheed Shittu jáde kó ṣàpọ́lọ́jì ni kò jẹ́ lẹ́yìn dáadáa ìfàdí ṣàpọ́lọ́jì má ṣe é ta Saheed Shittu àwọn Flash Big TV àwọn kìnnì kan TV they are ready to be picking your own words. mo dẹ̀ mọ̀ ọmọ gbọ́n ní ọmọ ẹ̀gbá ọmọ gbà ọmọ iṣẹ́ àbíkó rẹ̀ mi èmi tó ń tọ́ ọmọ kú mẹ́ta dípò kú mi ti kú mọ́ lóhùn èmi bọ́ fúnra mi. so you are not ready ó ti yé yín kí mi ìfẹ́ sọ̀rọ̀ jù. wọ́n Saheed Shittu bá jáde láti ṣàpọ́lọ́jì fún gbogbo àwọn tó ti bú pátápátá kò sọ́ọ̀bù ọ̀njọ́ rè gbogbo back page wẹ́n lọ́wọ́ yẹn òun ti ṣe kinní kan òun ò ṣe kinní kan mọ́ ẹ̀ défilé ṣùgbọ́n náà rọ̀bíkà. ẹ ṣe gidi gan. Assalamu alaikum. Phone call completed. Iye. Incoming call. Press Uconnect phone button to answer. Kí ló ń ṣẹlẹ̀? Kọ́ọ̀lù yẹn ń jára wọn ni o. Kọ́ọ̀lù yẹn ń jára wọn ni o. Kí ló ń ṣẹlẹ̀? Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu warahmatullahi wabarakatuh. Kí lọ́nà àbáyọ? Ọ̀nà àbáyọ náà ni wípé pẹ̀lú gbogbo ọjọ́ tó wá tààrọ̀ ọ̀nà bá àti nílẹ̀ gan ẹ̀kan lórí. Nípa ọ̀rọ̀ Saheed Shittu fẹ́ sọ àti nípa ọ̀rọ̀ àwọn méjì jẹ́ ní pé wọ́n pè yàn sí ní Islam. So adúgbò fọ́nrán ọgbà àwọn méjì tí wọ́n pè yàn sí ní Islam yẹn ọ̀rọ̀ wọn yẹn àwọn yẹn nìdí àwọn tó tún jọ àwọn méjì lọ wọ́n bá wọn yanjú ẹ̀ àwọn yẹn lè ti wà lẹ́nu rẹ̀ ọlọ́wọ́ bá wọn yanjú rẹ̀ so tí wọ́n yẹn nìyẹn torí pé àwọn yẹn àwọn méjì jọ wọ́n ti jọ lérí wípé ẹnìkan kọ́ máa bá wọn dá sí ma káwọn gbé lọ ibi tí wọ́n ti bá wọn dá tí Islam náà dẹ̀ fara mọ́ so ti àwọn yẹn nìyẹn ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tí Saheed Shittu wípé títà Shittu kó tọrọ àforíjì lọ́dọ̀ àwọn tí tó ṣẹ̀. Èmi rò pé àwọn tó ṣẹ̀ wọn ò sọ fún Saheed Shittu títà Shittu kó tọrọ àforíjì lọ́wọ́ àwọn. Kí ló tó wáyé pé àwọn làwa ń bá àwọn èèyàn béèrè pé kí Saheed Shittu tọrọ àforíjì. Mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín. Ṣé ẹ gbọ́? Àwọn tèmi tọrọ àforíjì lọ́dọ̀ wọn ṣé wọ́n béèrè pé kí n tọrọ àforíjì lọ́dọ̀ àwọn? Ẹ mọ̀ wípé oníkálukú ló ní bí wọ́n ṣe dá àti èrò ọkàn rẹ̀ àti nǹkan tó wà àwọn àjò rẹ̀ àti bó ṣe rí. tó tẹ́wọ̀n èèyàn bá béèrè bí wọ́n tọrọ àforíjì lọ́wọ́ wọn tẹ́ẹ̀dẹ̀ tọrọ àforíjì lọ́wọ́ wọn tó bẹ́yìn ti rí nìyẹn ẹ̀rí bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ẹnìkan máa wá fẹ́ nìkan tó wọn bá tọrọ àforíjì lọ́wọ́ wọn. ariwo wà bẹ́ẹ̀ yẹn o ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé àwọn ọ̀rọ̀ tí mo mẹ́nu bà nípa Sheikh Adam nípa Mudiru tí Saheed sọ ẹ dákun ṣé ó dá bẹ́ẹ̀ kí yàn sọ wẹ̀ fún àáfà àgbà ńlẹ̀ Yorùbá. náà ẹ ti sọ̀rọ̀ níta náà nípa ọ̀rọ̀ tẹ́ sọ wípé Saheed Shittu dẹ̀ mẹ́nu bà àwọn àgbààfà kọ̀ọ̀kan tí ó bú wọn yẹn tó sọ̀rọ̀ sí wọn yẹn so ìyẹn náà àwọn tí wọ́n bá rí wípé èèyàn bá ṣe nǹkan tí ò dáa sáwọn tí wọ́n ṣe ìgbésẹ̀ tó tọ́ láti correct nǹkan yẹn láti pẹ́ ni ẹ mọ̀ pé téèyàn méjì bá ń jà wọ́n kò lọ sọ́dọ̀ ẹni tó bá ju wọn lọ ní nàá so ọ̀dọ̀ ẹni tó bá ju àwọn méjì ẹ bá wa pè é lẹ́jọ́ ó ṣe nǹkan báyìí ó ṣe nǹkan báyìí ó ṣe nǹkan báyìí o bọ̀ táwọn kan náà bá tó wá dìde lẹ́yìn tí wọ́n lọ ń bó pẹ́ nìyẹn jẹ́ táwọn náà lọ ń ṣe wọ́n ti ń ṣe nǹkan kan náà nìyẹn náà o ajẹ́pẹ́ níta nìyẹn ṣe kò ní ìtumọ̀ mọ́ nìyẹn. ṣé ti rí bọ́dà mi. ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ kálẹ̀ kan jẹ́ kí táyé kan mọ̀ sí nípa ọ̀rọ̀ bàbá Al-Fulani tẹ́ sọ́lẹ̀ kan wípé Dr. Al-Fulani wọ́n máa ń kọ́mẹ́ǹdì àwọn tí wọ́n ń ba ọ̀yàn lórúkọ jẹ́ ní abẹ́ comment section wọn. so nǹkan yẹn ṣẹlẹ̀ bákan náà lẹ́yìn náà lónìí náà tẹ́yìn náà sí náà
Bíntù Rọ́jí ó kọ́mẹ̀ntì kan síbẹ̀ yẹn tí ò dáa náà tí ẹ̀dẹ̀ kọ́mẹ̀ntì ẹ̀dẹ̀ kí tí ò dẹ̀ kó lọ bẹ́ẹ̀ yẹn. Ẹni sùúrù ẹ má ka dàváìtì ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ tẹ́ kọ́kọ́ sọ nípa wípé àwọn tí Saheed bú ó yẹ kí wọ́n gbé lọ sí ilé ẹjọ́ ṣé mọ̀ pé gbogbo àwọn àáfàá wa yìí gbogbo wọn kọ́ ni wọ́n náà mi wàhálà ilé ẹjọ́ gbogbo wọn náà mi wàhálà ilé ẹjọ́ ṣùgbọ́n kíní kan tí a mọ̀ ni wípé tí èèyàn ò bá mú èèyàn a mọ̀ pé tó bá yá tó bá pẹ́ Ọlọ́run máa mú èèyàn ìyẹn dájú so that ẹjẹ́ àfihàn sí pé àwọn tí ẹ̀kọ́ gbé lọ ilé ẹjọ́ tí wọ́n gbé lọ ilé ẹjọ́ yẹn ẹ jẹ́ ká gbà wípé tó bá yá Ọlọ́run mò ń bọ̀ Ọlọ́run kò yá lógún ọdún ẹ fìyẹn lẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ àfihàn lẹ̀ bẹ́ẹ̀. Number 2 ẹni Bíntù Rájí ó kọ́mẹ̀tì kínní kan. Number 1 mi ò ka content kan tí Bíntù Rájí kà mi ò ka ṣùgbọ́n Bíntù Rájí ò ń ṣe ẹni tí máa rí lórí péèjì mi tí mi ní recognize ẹ̀ because she is my sister you understand she is my sister mo máa recognize ẹ̀ dáadáa ṣùgbọ́n ẹ rí pé mò ń sọ fún àwọn tó bá kọ́mẹ̀tì tí ò dá pa Alifulani abẹ́nibọ̀dì màá ní kó delete ẹ̀ tó rà tẹ́ bá rí pé ó kàn kankan tí ò bá da tẹ́ bá fi hàn mí màá ní kó delete tó fi program tí mò ń ṣe lé nìyí àlàáfíà ni mo bá wá salamu alaikum ẹ bá mi tẹ rẹ́ẹ̀dì lọ́dọ̀ yín ẹ pé kọ́ lẹ́rọ mi ẹ gbọ́ ẹ ṣeun ẹ má bú èbú ṣe ti rí Phone call completed. ọ̀nà àbáyọ là ń wá ihun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ṣe tí nǹkan tí brọ́dà wa yẹn sọ ẹjẹ́ kí ẹjọ́ ẹni sùúrù o wàhálà sálámù ẹni sùúrù ṣe nǹkan tí brọ́dà wa yẹn sọ lóòótọ́ lódodo òótọ́ ọ̀rọ̀ wà ń bẹ̀ òótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni wípé àwa là ń sọ wípé Saheed tá a dẹ̀ mọ̀ pé lódodo ni Saheed bá àwọn àfáà yìí lórúkọ jẹ́ ìgbàgbọ́ Saheed àtàwọn tó ń tẹ̀lé ni pé kí ló táwọn àfáà yẹn ò ṣe gbégbèsè tó tọ́ lábẹ́ òfin lórí Saheed Shittu ìgbàgbọ́ wọn nìyẹn ṣùgbọ́n táwa dẹ̀ mọ̀ pé àwọn àfáà wa yìí pọ̀ kọjá kí wọ́n ní pé àwọn ló ń fọlọ́pàá múru Saheed kódà mo rántí ọjọ́ tí àfáà kan Kutubi ẹ̀jẹ̀ dárúkọ ẹ̀ tó sọ̀rọ̀ sí Morikas tó bú Mudiru èmi Alifulani bàbá Bariga kájú ẹ̀ la ṣe petition lórúkọ Mudiru mo tún sọ Fulani ti wà pẹ̀lú wọn ṣe ní kan járọ mi àwa la ṣe petition lórúkọ Mudiru pé wọ́n bà Mudiru lórúkọ jẹ́ ọlọ́pàá ní kí Mudiru wákọ̀wákọ̀ statement Mudiru náà wọn ò ní yọjú sí station ní kéèsì yẹn fi wà pending títí di ọ̀la so that àwọn afáwa yóò ráyè pé wọ́n ń mìíràn lọ ilé ẹjọ́ ṣùgbọ́n mo mọ kíní kan dájú wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá Lówóró sọ bàbá ní wípé Ọlọ́run lọ́ba àgbà ọ̀rọ̀ bàbá Lówóró yẹn bàbá ní Ọlọ́run lọ́ba àgbà bí èèyàn bá ń bú àgbàlagbà kó mọ̀ pé irú onítọ̀hún kò ní í dàgbà ṣùgbọ́n tó bá padà wá dàgbà yóò fi àárẹ̀ lo àgbà ẹ̀ ni ọ̀rọ̀ yẹn dẹ́rù bà mí ó túmọ̀ sí pé ẹnìkan ò ní kápá lórí ihun tọ́lọ́run fẹ́ fi dá lágbà so that èní la rí ẹnìkan ò rọ́la tí Saheed bá rí pé òun ò jẹ̀bi òun ò dẹ̀ ṣe tó àti tọrọ àforíjì ẹ kí gbogbo wa máa bẹ lọ́hùn kó máa ariwo wà ń bẹ yẹn kí Saheed bá pé òun ò lè bọ́ta òun ò jẹ̀bi láti tọrọ àforíjì ẹ kí gbogbo wa máa bẹ lọ́hùn pé kọ́lọ́ má kánjú pa wá kí gbogbo wa dàgbà kájọ rí ihun tó máa padà wá ṣẹlẹ̀ wálé ákì bá tó lè mú tẹ̀ kí sàlámù alaykum warahmatullahi wabarakatuh Bíntù Rọ́jí ẹnikẹ́ni ò lè ní kí má recognize lórí program mi màmá recognize ẹ títí láì àti láìláì but Bíntù Rọ́jí má bu Alifulani lórí program mi lẹ́ni dákun ọmọ mi dáadáa lálùbáríkà most beautiful woman on social media God bless you mo ń gbọ́dọ̀ yín. Emir. Naam. Ṣẹ́rí orúkọ ìfarabalẹ̀ lẹ́yìn ìdájọ́ ẹ̀ dáhùn
ẹni pé mi ìfẹ́ sọ̀rọ̀ jùlọ ẹ̀kọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni. But ẹjọ́ táwọn bọ̀lá káyọ̀ bá ti pè ní Okanlomo ẹ bá pọ̀ tí kò dànù. Ẹ fi ilẹ̀ ẹ wo bí mo fààyè bẹ́ẹ̀ lẹ̀ lénìí. Mo fààyè bẹ́ẹ̀ lẹ̀. Ṣé mọ̀ pé ṣé ti rí ẹgbọ́n mi? Ẹgbẹ́ program ọpọlọ kalẹ̀ látàárọ̀. Alábọ̀lá káyè tó ń fọpọlọ tí wà ṣeré ń bírù. Ṣé mọ̀ wípé bí èèyàn bá ṣe rí lọ́pọlọ ibi ọ̀rọ̀ ẹ̀ láti máa mọ̀ ẹ jẹ́ ká wá bá pádùn ẹ̀ síbẹ̀ ẹ filẹ̀ ẹjọ́ tó dọ̀lọ́run. Wọ́n ti ń pèrún ẹ lọ kírun. Tọ́ ẹ jẹ́ kí n gba kọ́ọ̀lù bíi méjì sí kébì náà tó máa wá lọ sí. Incoming call. Press Uconnect phone button to answer. Bintu Roji, most beautiful woman lady in the world. Ọmọ mi tó fine ìdàkú. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Aleykum salaam wa barakatuh. Báwo ni Bintu? Kó ètò ṣe dáadáa lẹ́wọ̀ ọlọ́run jẹ́ máa wà dáadáa. Alhamdulillah àtiwọ́ náà. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ mẹ́ta ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Máìkì èbú wà ní mẹ́jẹ̀ta. Àkọ́kọ́ náà. Máìkì èbú wà ní mẹ́jẹ̀ta. No. Kẹ́kẹ́ mọ̀ mí dáadáa pé ọmọ ẹlẹ́kọ̀ọ́ ni mí mi ò dẹ̀ kí ń búyàn. Bẹ́ẹ̀ni, mo jẹ́. So jẹ́. àkọ́kọ́ náà ẹni tó ní pé mò ń búyàn lórí program yẹn mo implore everybody kàn ka gbogbo comments mi tó bá lè screenshot ẹ̀ jáde kan screenshot ẹ̀ jáde. Mi ò bú anybody ẹni tí wọ́n mention yẹn tó bí èèyàn ní bàbá ni ẹ ti understand. Bọ̀ mo bẹ brọ́dà yẹn tó bá ṣe káwọn lára tó àti gbogbo ẹni tó bá tún dùn ṣẹ́rí lórí social media ẹni tí wọ́n ń jà fún yẹn ìyẹn dókítà wọn àti Saheed Shittu kẹ́nìkan kan má bá mi dá sí èmi àti wọn lillahi wa rasuli tó bá wá rí i pé tó wá dá sí ọ̀rọ̀ ẹlòmíì wọ́n intervene nípa ọ̀rọ̀ anybody wọ́n lè latch ni wọ́n lè correct ni tó ti eyín bẹ́ẹ̀ so mo kì í búyàn jẹ́jẹ́ lọ́wọ́. Bintu jẹ́ kí n sáré sọ kíní kan fún bọ́dà mi tó kọ́ọ̀lù yẹn lórí ọ̀rọ̀ mídíà ṣé ti rí ọ̀rọ̀ mídíà ẹni tí èèyàn méjì tó bá jọ sọ tó bá ti lè fúnra wọn lésì lórí mídíà tí lágbára ti dákọ lágbára wọn ti fúnra wọn lésì tó bá ti fúnra wọn lésì ó ṣeé ṣe ọ̀rọ̀ wọn ò délé ẹjọ́ mọ́ ṣẹ́dẹ̀ rí ibi téèyàn ò sí ọlọ́run wà ń bẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin Bintu. Ẹ má sọ ẹjọ́ ẹmí àmọ́sọ ọbẹ̀ yẹn ní àrárá mo ní reason. Kí ẹkùn máa gbọ́ òun. Tó bá níta ló lè sú èèyàn jù lórí social media yìí Saheed Shittu àdàlùfọ̀lá àrí náà ní ẹjẹ́ kó lọ sú mi 20 million táwọn nífẹ̀ẹ́jọ́ yẹn wọ́n ní ìdẹ̀. Everybody má bínú ní òkè ń búyàn o kí gbogbo wọn lọ wọ àwọn kọ́mẹ́ǹtì mi ní òbú anybody mi ò dẹ̀ láníyàn láti bú wọn. Bintu báwo ni alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ṣẹ́rí alábòsí ń gbà mí ó máa ń fẹ́ fàbòsí kò dẹ̀ nímọ̀ pé dáadáa ló ń ṣe ṣẹ́rí brọ́dà ẹ̀ sọ kinní kan nípa pé kẹ má sọ fẹ́ni kankan kó bẹ̀bẹ̀ ó rí nǹkan sọ̀bọ̀ àníyàn tó fi ń sọ ni ò fi jẹ́ kó rí ìṣàlàyé ẹ máa rí i pé ṣẹ́rí àkọ́kọ́ ń bẹ̀ ṣé nígbà tí Tani Ọlọ́run ṣe nǹkan tó ṣe wọn ti sọ pé tó fi Tani Ọlọ́run bá lẹ̀ fún Ọlọ́run tábà ní kó fi wèrè lẹ̀ kó ṣòkú yẹ tó bá ṣe wò ṣé wèrè ò ní ṣèṣekúṣe that is one. ẹlẹ́ẹ̀kejì tó bá tún wá ní kán fílẹ̀ bákan náà wọ́n believe pé ó ti di egungun ẹja ni ṣùgbọ́n ta lọ́lọ́run ò lè wọ́n. tọ̀gùn àkọ́kọ́ tọ́lọ́run bá lóyìn Fíráúnà náà ni ṣé rí gbogbo àwọn bàbá ó pè mí náà Saheed Shittu pè mí náà ó pè mí severally mo rò pé ṣó fẹ́ bẹ̀ mí ni àbó fẹ́ bú mi mi ò gbé kọ̀ọ̀lẹ̀. gbàwó ló pè ẹ́ ni mo ti sọ yìí. Ṣé 2 days ago ṣáàtì ìbá ṣe mistake bíi 2 days ago. Saheed no like ẹ bóyá ó fẹ́ no like ẹ. Ìyẹn ṣẹ́rí yẹn jẹ̀kọ́ mo fẹ́ lò ṣẹ́rí gbogbo àwọn bàbá tẹ́ rí tán lọ ń bá yẹn. Wàláì tọ̀láì Emir ní ìmọ̀wé Yorùbá padà dàbọ̀ wọ́n ní pé kinní kan máa ń sun ẹkún kinní kan ni ò jẹ́ ká rí ẹ̀jẹ̀ má bínú. No ẹ̀gbọ́n Bintu babalágbára mi sọ ọ̀rọ̀ kan o tó dẹ̀ dúró sọ pé gbogbo táwọn ń sọ ọjọ́ táwọn ń sọ ọ̀rọ̀ àwọn ṣì wà lórí ẹ̀. Àwọn babalágbára kò sí kankan náà tó yí padà nínú gbogbo àwọn bàbá ìpàdé kò sí aburú kankan tí àwọn bàbá yìí ṣe ẹlòmíì lè rí i pé àwọn ògbọ́yé lọ́nà báyìí ìmọ̀ rẹ̀ lè má ì tí ì débẹ̀ tí ò bá wà wò pé jẹ́ ń farabalẹ̀ kí n kẹ́kọ̀ọ́
èyí tó wù kó máa ṣe yẹn ẹ fílẹ̀ wo bí tó náà ti bọ́ náà bá pàdé tó nǹkan tẹ́nìyẹn ń tà láti sọ nìyẹn pé tó bá lòun ò ní bẹ̀bẹ̀ ẹ má fọ́ọ̀sì ẹ já wo bí tó náà bá náà ti ń dúró anybody force anybody anybody force anybody. Mo believe pé nǹkan tí Kọ́lá yẹn fẹ́ sọ tí ò rí ṣàlàyé dáadáa nìyẹn. Aṣẹ́rí tọ́dílì gbogbo àwọn bàbá wa pátápátá nínú ẹ̀sìn Ọlọ́run bá ti kẹ́ wọn o Ọlọ́run ló ṣe dáadáa fún wọn. Àdánwò dẹ̀ máa ń wá báwọn ẹni Ọlọ́run wallahi àdánwò ló jẹ́ fún wọn. Inú mi dẹ̀ dùn tó yẹ pé gbogbo wọn pátápátá náà ló pàṣẹ tọ́lọ́run dẹ̀ tún ṣoore fún wọn látara ẹ̀. Ẹ fi alábòsí lẹ̀ ẹ jẹ́ ká wo ohun tí ó gbẹ̀yìn alábòsí. Ẹ wo ẹ kú ètò ẹ máa ṣètò yín lọ inú yín mọ́ gẹ́gẹ́rẹ́ ṣùgbọ́n ẹ ní àtẹ́bá ṣe ń wo wájú ẹ tún máa wẹ̀yìn wo ìjà ti tọ́ alhamdulilayi we are all happy but I trust Ọlọ́run tó wà wájú yẹn náà ló wà lẹ́yìn. Bẹ́ẹ̀ni Ọlọ́run tó wà wájú yẹn náà ló wà lẹ́yìn. God bless you. Ẹ jẹ́ ká fi ilẹ̀ bẹ́ẹ̀ yẹn kó wà bẹ̀ ṣẹ́ ti rí ẹ jẹ́ kí n fi kọ́ lẹ̀ báyìí ẹ jẹ́ sáré. Phone call completed. Ṣẹ́ ti rí ẹ jẹ́ kí n sọ kí n lọ fún gbogbo wa. Innamal a'malu binniyat. Àníyàn tí ẹ bá fi ń ṣe lọ́lọ́ máa fi san lẹ́san. Ẹnìkan ò lè dẹ̀ lè dájọ́ àníyàn àfẹ́ tó ní àníyàn. Àníyàn tèmi fi ń ṣe ohun tí mò ń ṣe ìṣesí ẹlẹ́yìn lára mi àlàáfíà ni mo wá. Ṣùgbọ́n mo burú wàláì ẹni burú mọ̀ wàláì mọ̀ kí mo burú. Ẹ̀jẹ̀ yẹn dẹ̀ rìn lára mi ni mo burú. Ṣùgbọ́n mi ò kí ń tọ́yàn. Mi ì dẹ̀ kí ń fi ọmọ mi ló ń pèlè. Jọ hold on bí o lè ṣe burú tó mi kì í fi ìbàjẹ́ mi ṣẹ̀sìn but mo dúpẹ́ pé Ọlọ́run padà lò mí síbi tó dáa fún Islam torí pé ọjọ́ tí bá mi slow kíní yẹn bẹ́ẹ̀ bá mi slow kíní yẹn ọjọ́ tí ànábì ń bẹ lọ́hùn umoru méjì ló wà nílùú mọ́kànjọ́ náà ṣùgbọ́n ànábì bẹ lọ́hùn kọ́ lọ́hùn rọ umoru kan fún Islam slow kíní yẹn ọlọ́hun rọ umoru kan fún Islam ṣóyè yín mo ìdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́hun rọ èmi fún àwọn àfà torí tí àwa méjèèjì bá jọ rí bí Saheed ṣe ń ṣe fún àwọn àfà ilẹ̀ Yorùbá yẹn kò bá àfà kan ò bá má lè sọ̀rọ̀ lórí mídíà mọ́ ilẹ̀ Yorùbá lẹ́nìí torí pé a jọ rí àwọn àfà yẹn tán a rí wọn dáadáa ṣùgbọ́n àpọ́nlé àti bọ́lọ́hun ṣe ṣe mí ní kò yẹ kí mi máa gbaṣọ lára àwọn àfà yẹn ṣé mi ìmọ̀ tó ń jẹ́ àfà aládùn ni mo máa fà aládùn dáadáa wàláì mo máa fà aládùn mo dẹ̀ mọ itú tá àfà aládùn fi àdó pa wàláì mo mọ itú tá àfà aládùn fi àdó pa ṣé èyí tó pa tí Saheed ń sọ nìkan lè rí ni èyí tó tún ṣe tó jù sápò tó jù síbì kan gbogbo náà la mọ̀ ṣùgbọ́n àwọn ò ní ṣe tó àti tó àṣírí àfà lórí mídíà ṣùgbọ́n bó wá ṣe lè wùn kó rí innamal a'malu binniyat. Assalamu alaikum sọ̀rọ̀ ọlọ́mọ mi fẹ́ round up program. Ọmọ ìbá mi ẹjọ́ mi ò ní mọ́ọ̀tì láti sọ bá mi gbogbo ọ̀rọ̀ tó bá fẹ́ sọ lórí ibi tẹ̀wà ẹ̀ ọlọ́run ọba tó ti ń pọ̀ ìfọ̀sẹ̀ kò ní jọ pọlọ yín mú. ẹ mú o tó bá ara yìí pé bóyá ẹ ń lè dàrú sí ibi pé bẹ́ẹ̀ wọ̀n wọ́n bá ní ká parí ẹ̀ wọ́n bá ní kó máa lọ́lọ́ kó máa lọ bẹ́ẹ̀ tó bá yá yóò máa kọ́ ọ̀sẹ̀ gbogbo ẹgbẹ́ sọ̀rọ̀ yìí ẹ̀mú kú voice àmàlẹ́ ìdọ́gbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ilé ẹ̀mọ́ kan tó ṣe ń jọ dáta wọ́n ní kó parí mímí wọ́n ní kó máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ wo bí ọmọ mi wọ́n náà mọ̀ pé mo ìdárúkọ ẹ̀ o mọ̀ pé always guiding gbogbo ìgbà mo dúró tán tí n bá parí prógámù yìí tán sínsìn àwọn ọmọ mi tí bá gbóòórùn pé wọ́n wúkọ́ lásán tó bá wúkọ́ ẹyọ kan a máa wúkọ́ mẹ́ta ẹ̀ka wa ní kan náà ọ̀la tó bá wúkọ́ lẹ́kan máa wúkọ́ mẹ́ta pàkà tó wà lẹ́nu yẹn bọ̀ tó bá rí pé ìrí àlàáfíà ni àjọ máa maintain peace yẹn lọ kò jù bẹ́ẹ̀ lọ. Assalamu alaikum. ọ̀rọ̀ tẹ̀sán yìí bí tí wọ́n lọ. jájọ máa wò lọ sọ nídìí eléyìí àníyàn ọlọ́mọ fi dájọ́ yàn bọ́lá wọn ṣe ní àníyàn tí wàá ṣe rí bẹ́ẹ̀ làwa ṣe wà ṣùgbọ́n tó bá ní pé àwọn òṣìṣẹ́ kógun ní ọ̀kan lọ́mọ
kàkàkí ọ̀kan lọmọ ó ń gbọ́ mi báyìí tán bá wúkọ́ kàkàkí tán bá fi lè wúkọ́ pẹ́kẹ́ báyìí jọ tó tọ́ lọ́hùn mo yọ̀ǹda ìrìlíìsì láàárọ̀ ọ̀la kàkàkí tán bá wúkọ́ ìrìlíìsì láàárọ̀ ọ̀la pé jẹ́ nìyẹn subhana rabbika ṣùgbọ́n tó bá ní kàlàáfíà jọba kájọba maintain àlàáfíà lọ ṣùgbọ́n Dr. Alifulani láàrin mi àti wọn bó ṣe rí mo ti sọ yìí lẹ́ẹ̀kan sí gbogbo èèyàn àfáà wa tí ẹ̀dúró lórí àtúnṣe láti ọ̀dọ̀ bàbá Bariga Sheikh Labeeb Lágbàjì bàbá Kéwúgbèmí gbogbo àwa ògo Ìlọrin pátápátá gbogbo ògo Ìlọrin òròkì social no òròkì kọ́ òròkì ṣòro òròkì social club ní ìlú Òṣogbo gbogbo ẹ̀yin ògo Ìlọrin gbogbo yín mo kí yín kọ́lọ́mà mi wà pẹ̀lú gbogbo yín gbogbo ẹ̀yin lólùfẹ́ wa ló wà pẹ̀lú wa ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ ṣùgbọ́n jẹ́ ká yanjú eléyìí náà inshallah tó bá dijọ́ mẹ́jọ àwọn program tá à ń bá bọ̀ nípa ọ̀rọ̀ àjò dàbí ilé láwọn ọ̀nà tá à ń gbà dára wa lẹ́kọ̀ọ́ tí a bá ti rí challenge à continue ẹ̀ níjọ́ mẹ́jọ kọ́lọ́mà kí a bá wa ṣe ní ìrọ̀rùn kọ́lọ́mà kó gbà bá dá wa gbogbo ẹ̀yin lólùfẹ́ wa gbogbo ẹ̀yin adúgbò lọ́wọ́ yín o I appreciate gbogbo yín kọ́lọ́mà bá wa nífẹ̀ẹ́ gbogbo yín ọlọ́mà dá yín dábùkátà yín táwa náà ń ṣe ayátàlẹ̀ kíámọ̀ ọlọ́run jẹ́ ká jèrè ẹ̀ ọlọ́run kó fi àníyàn mi dá mi lẹ́jọ́ lórí ẹnikẹ́ni mi ń bìtú èèyàn mi ń parọ́ mọ́yàn mi ò dẹ̀ kí ń jìjà ibi lọ́lọ́run ti ń gbé mi borí kọ́lọ́run kó má ṣe aláwà pẹ̀lú wa Prince Alawo kọ́lọ́run mi sọ gbóyin lẹ́sàn gbogbo ẹni tẹ́ wọlé pátá kọ́lọ́run wa dúró tìyìn ayé wa ọ̀run wa ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ọlọ́run túbọ̀ máa ṣoore ayé àtàlùkíámọ̀ ọlọ́run túbọ̀ máa ṣe fún wa gbogbo ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ ọlọ́run lára wa pátá kọ́nà bá wa nífẹ̀ẹ́ yín náà kọ́nà bá wa nífẹ̀ẹ́ yín náà kọ́nà bá wa nífẹ̀ẹ́ yín ọlọ́run ti fi wá borí ọlọ́run ò mọ ìkàrà padà sàbúrú mọ ìkàrà padà sí ìgbà ọ̀làláhùlà wàlà quwwata illa billahi alahaliyu alazim ọ̀là innama amruhu iza arada shay'an an yakula lahu kun fayakun fasubhana alladhi biyadihi malakutu kulli shay'in wa ilayhi turja'un wala hawla wala quwwata illa billahi al-aliyyu al-azim innama amruhu iza arada shay'an an yakula lahu kun fayakun fasubhana alladhi biyadihi malakutu kulli shay'in wa ilayhi turja'un ìgbàgbọ́ lọ́wọ́ ní sẹ̀sẹ̀ fún kó a gbogbo ẹ̀yin oníbàjẹ́ ṣàgbéjẹ́ mọ́wọ́ bẹ́sẹ̀ ń bá límì jẹ́ ọ̀kan lọ́mọ ní bàbá oríire gbà lọ́dọ̀ bá ńlá oníbàjẹ́ dá o ẹ máa ṣe lọ ìbàjẹ́ ń bí òwe fọkàn lọ́mọ ẹ̀jẹ̀ lọ́jọ́ wọn bí ìbàjẹ́ adébálẹ̀ kẹ́yìn gan balẹ̀ níláàrí bí tọkàn lọ́mọ ẹni tọ́láhùn bá gbà fún láyé ń bínú orí ọkàn lọ́mọ tí ń lékún lẹ́sẹ̀ ń bínú ẹ̀jẹ̀ lọ jáwọ́ bí bàjẹ́ kẹ́ni lárí. Show limits. Ìbàjẹ́ tẹ̀ ń ṣe kò máa lè gbé ilé bí kankan.
subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al-mursalina walhamdulillahi rabbil alamin ma'as salam wa ila al-liqa. Ó dàbọ̀.